Ó ti yá o ká jíjọ máa gbọ́, ó ti yá o ká jíjọ máa gbọ́, Yorùbá World Media ni mò ń sọ o. Ó ti yá o ká jíjọ máa gbọ́, Yorùbá World Media. Ìkànnì tó dúró tán fún jàǹgbara òmìnira ilẹ̀ Yorùbá. Yorùbá World Media. Ìkànnì tó ń gbẹnu ọmọ Yorùbá sọ̀rọ̀ fún òmìnira ilẹ̀ wa. Yorùbá World Media. Ìkànnì tó ń sọ̀rọ̀ sókè fún òmìnira ìran aládé gbogbo. Yorùbá World Media. Lórí YouTube, Twitter, Instagram, Facebook àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yorùbá World Media. Láti darapọ̀ mọ́ wa tàbí tẹ́ ẹ bá fẹ́ bá wa dòwò pọ̀ ní Yorùbá World Media, ẹ kàn sí wa lórí www.yorubaworldmedia.com tàbí kẹ́ fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sí wa látòrí ímeèlì wa info@yorubaworldmedia.com. Yorùbá World Media. Ìkànnì tó ń sojú ọmọ Yorùbá jákèjádò àgbáyé. Bẹ́ẹ̀ni, èmi ni, ìwọ ni, gbogbo ọmọ káàárọ̀ oòjíire tí ẹ̀ ń gbọ́ mi ní wákàtí ọ̀wọ̀ yìí náà ni Ògo Adúláwọ̀. Ẹ kú dédé wòyí, gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà tí ẹ bá ń gbọ́ wa láti iléeṣẹ́ Yorùbá World Media náà láti ń kàn sí tẹ̀ ń gbọ́ wa káàkiri gbogbo àgbáyé. Èmi ọmọ yín, àbúrò yín, ọ̀rẹ́ yín, olùkú yín, Hájì Akínyànrà náà ló wà lórí ètò yín ní ìrọ̀lẹ́ àkújọ́ mẹ́ta kan náà. Ọ̀dẹ̀ òdùn bí ṣara lè dáadáa, Ọlọ́run á wà pẹ̀lú ojú òde ní tiwa. Ilẹ̀ Yorùbá ò mà ní bàjẹ́ lágbára Ọlọ́run. A kú bó ṣe ń lọ lọ́tún lósì tá à ń rí gbogbo ẹ̀. Ọlọ́run ẹlẹ́dàá tí tó dá wa lọ́mọ Yorùbá kò ní padà lẹ́yìn wa. Bẹ́ẹ̀ ṣe ń wọlé yẹn, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ̀yin tẹ́ ti wọlé, ẹ máa bá wa ṣe ètò yìí, ẹ bá wa láìkẹ̀ platform wa tí ẹ̀ ń wò yẹn, lórí platform tí ẹ̀ ń wò ní sí YouTube yìí, new YouTube wa ni, ẹ bá wa subscribe síbẹ̀, torí tí ẹ ṣe mọ̀ yìí pé eléyìí tá à ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n ti gbé e lọ. Torí bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sórí channel wa yìí. Tó bá jẹ́ ìgbà lákọ̀ọ́kọ́ tí ẹ máa subscribe yẹn, tí ẹ bá ti subscribe tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ bá wa wò ó ṣeé ṣe kó yẹ pé old one lẹ ti subscribe sí, new one leléyìí. Ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe sórí channel wa Yorùbá World Media. Ẹ jọ̀ọ́ tí ẹ bá ń gbọ́ wa ní èní, ẹ rí wípé
oríṣiríṣi ní orí tọ́pìkì wa yẹn gbọ́ oríṣiríṣi lè ní a lè máa tún ṣe calling show náà. A fẹ́ kọ́wọn èèyàn pè wọlé, a fẹ́ mọ view àwọn followers wa, àwọn Yorùbá nation, wọ́n mọ́kọ Yorùbá. A fẹ́ mọ kẹ́ ẹ fi ìhànnú yín kẹ́ ẹ fi hàn sí ìta, ká gbọ́ nǹkan tí kẹ́ ẹ mọ nǹkan tó ń ṣẹlẹ̀, kẹ́yìn náà dẹ̀ kẹ́ ẹ bá wa dá sí ètò yìí ní èní. Torí ẹ̀ kì í ṣe pé àwa la máa sọ̀rọ̀ lọ, a fẹ́ kọ́wọn èèyàn náà pọ́pọ̀ wò. Lébi ní kọ́kọ́ ni mo wà lórí program ní èní yìí. Brother mi Taiwo Thomas Ìmọ́lẹ̀ Yorùbá ó wà níbí, àjọ wà níkàlẹ̀ ní. Bẹ́ẹ̀ náà ni bàbá wa Ògún tó ríbi dé sí, tó jẹ́ chairman wa ní Yorùbá World Media, àwọn náà wà níkàlẹ̀. Màmá wa Aláṣeyọrí náà, àwọn náà wà níbí, àwọn ni igbákejì wọn tó mú ìgbálẹ́gbẹ̀ẹ́. Bẹ́ẹ̀ náà ni bàbá wa Ọmọborí Owó, wọ́n wà nínú ilé ń bí. Dr. Zabby, mo kí yín. Bẹ́ẹ̀ náà ni Òòṣà Ńlá Irúmọlẹ̀, àwọn náà wà níbí. Bẹ́ẹ̀ náà ni Prince Albert, wọ́n wà lórí ìjókòó. Emmanuel Àkàlàmàgbò TV, mo mà kí yín o. Bàbá wa Bàbá Èkìtì, ẹ káàbọ̀ sórí ètò. Bẹ́ẹ̀ náà la tún rí ọmọ Olúkà náà, ẹ káàbọ̀. Gbogbo wa náà la máa bá wa dá sí ètò. Ẹ̀yin tẹ́ ẹ bá lè wọlé sínú bíbà yìí, nítorí pé StreamYard là ń lò, tẹ́ ẹ bá lè wọlé sórí bíbà yìí ní ìrọ̀lẹ́ ẹ jọ̀ọ́ ẹ bá wa lọ sí orí comment section, kẹ́ máa bá wa ṣe kíni, kẹ́ máa bá wa comment sí orí comment section wa. Ojú òní tì wá ní agbára ti Ọlọ́run. Brother mi Thomas Taiwo, bá gbóhùn sókè kò kí gbogbo ilé ó ṣe. Ìmọ́lẹ̀ Yorùbá, ẹja gbóhùn yín o, ẹ bá kí gbogbo ilé o. Mo kí gbogbo ẹni tẹ́ ń láǹfààní àti ọ̀fẹ́ àti máa wo ìkànnì Yorùbá World Media wípé a kú dédé àkókò yìí lénìí ọjọ́ 8 oṣù kẹrin ọdún 2026. Mo kí gbogbo àwa Kìrìsìtẹ́nì wípé a kú àṣekù ọdún. Lágbára Ọlọ́run, ẹ̀mí wa tó rí tọdún yìí náà ló máa rí tọdún tó ń bọ̀ láṣẹ ọba ní Èdùmàrè. Mo dẹ̀ kí àwa múmìnà àti múmìnà òdodo wípé a kú àṣekù ọdún náà, torí méjèèjì náà ni a ẹ̀ṣẹ̀ ṣe parí tán. Ẹ̀mí wa tó rí tọdún yìí náà ó rí tọdún tó ń bọ̀ láṣẹ ọba mi Èdùmàrè. Mo kí wa wípé a kú ìkàlẹ̀, a kú àtẹ́tígbọ́ wa, a kú wíwò ìkànnì Yorùbá World Media ní gbogbo ìgbà, torí ẹ mọ̀ wípé bí náà lẹ́yìn ti gbọ́ òdodo ọ̀rọ̀, ògidì ọ̀rọ̀ tí ò lábùlá nínú, tó jẹ́ wípé a sọ bó ti yẹ kó rí, a dẹ̀ wí bó ti yẹ kó jẹ́. Orí ìkànnì Yorùbá World Media náà ni bí ẹ bá ṣe ń wọlé, ohun tí ẹ lè ṣe tínú wa lè dùn sínú wípé ẹ bá tap lórí share button yẹn, kẹ bá share fáwọn tó láǹfààní àti ọ̀fẹ́ àti darapọ̀ mọ́ wa. Bẹ́ẹ̀ ni kẹ bá subscribe sórí YouTube channel wa Yorùbá World Media. Thank you very much. Taiwo Thomas Ìmọ́lẹ̀ Yorùbá lórúkọ mi. Ẹ kú ìkàlẹ̀, ẹ ṣeun mà. Ṣé mo dúpẹ́ brother mi Taiwo Thomas. Bàbá wo Ògúnríbidó, tí ẹ bá wà ń bẹ̀, ẹ bá gbóhùn sókè kẹ́ kí gbogbo ilé. Bàbá wa Ògúnríbidó, tí ẹ bá wà ń bẹ̀. Mo kí wa o, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta níbikíbi tẹ́ ẹ ti ń gbọ́ wa. Àdúgbò lọ́wọ́ yín, ẹ ṣe kú gbogbo ìgbà, ẹ kú àdúró tì o. Ní agbára àṣẹ Ọlọ́run, ojú tẹ́ fi hùwà kò ní fọ́ o, etí tẹ́ fi ń gbọ́ wa, ayé ò ní dí fún yín. Ní agbára àṣẹ Ọlọ́run, gbogbo ibikíbi tí ẹ ń gbàdúrà ọ̀nà sí, ọ̀nà àlà ń bẹ fún agbára àṣẹ Ọlọ́run. Mo tún fi oore ọ̀fẹ́ yẹn mo fi darapọ̀ mọ́ àbúrò mi Ìmọ́lẹ̀ Yorùbá Táíwò, tó kì í wípé a kú àlàjá ọdún àjíǹde o. Àjíǹde ara a máa jẹ́ fún gbogbo wa. Àwa tá a ṣe ọdún yìí, àwa ńlá máa ṣẹ̀mí ní agbára àṣẹ Ọlọ́run. Gẹ́gẹ́ bí ìyá mi ti sọ, ẹjọ́ ẹ bá wa pín tò yìí. Àwọn àlàyé kan wà tó yẹ kí ká ṣe ní àṣálẹ́ yìí. Adẹ̀fẹ́ kẹ́yìn náà kẹ́ darapọ̀ mọ́ wa. Nítorí pé wọ́n ní ojú ṣùnùkùn ní ká fi wò ó. Tọ́ ẹ máa kà lọ ìpàdé wa gẹ́gẹ́ bí oyin. Ẹ ṣeun. Mo kí ẹ̀yin èèyàn mi tẹ́ wà ní tòsí o. Àtẹ̀yìn tí ẹ̀ tí ì dé náà à ń retí yín. Tọ́ ẹ máa bí tó lọ. Ẹ ṣeun. Ẹ ṣe àmà bẹ́tò bò ní agbára ti Ọlọ́run, àkú ní bá lọ. Ẹni tó bá bá lọ òun ló bá kú, àwa ò ní bẹ́tò lọ o, àníbáráyé fọwọ́ tì í, ojú òde ní tiwa ní agbára ti Ọlọ́run. Ẹ ṣeun gan bàbá wa Ògúnríbidó, àwọn náà ni
chairman wa ní orí ìkànnì wa ń bí ní Yorùbá World Media a máa ju yín ṣe lágbára olójú òní tì yín. Màmá wa Láṣeyọrí mò ń bọ̀ ná jẹ́ ká wò ó. A rí fídíò kan ní àná àbí ìjẹta àná lèmi rí wọn ló ti jáde láti bí láàrin ọ̀sẹ̀ yìí náà lọ ló ti jáde tó fi jẹ́ wípé ó yà mí lẹ́nu fún brọ́dà wa Ọmọyẹlé Sowore tí a lérò yìí pé a ti gbé wá sórí ìkànnì wa níbi ìbà yìí tí a lérò yìí pé kódà a pé tó fi dìde sí ọmọ Yorùbá ńgbà tó kó àwọn èèyàn wa lọ sí Àbújá. Ọmọyẹlé Sowore bó ṣe ń lọ sí DSS office tó ń lọ wò wọ́n bẹ́ẹ̀ náà ló ń tẹ̀lé wọn lọ sí court tó ń lọ wò wọ́n tá dúró sẹ́gbẹ̀ẹ́ wọn gbágbáágbá. Tí a bá rí àwòrán yẹn à gbé wá ẹnjìníà wa ẹ bá wa wá àwòrán yẹn, àwòrán ibi tí Ọmọyẹlé Sowore tó ti jókòó tí àwọn èèyàn wá ní court ní Àbújá tó dẹ̀ ń fi wọ́n lọ́kàn balẹ̀, àgàgà ìtójóbìnrin nínú wọn tó ń fi lọ́kàn balẹ̀ pé má wọrí kò sí nǹkan tó máa ṣe ẹ́, wọ́n máa fi yín sílẹ̀. Ó wá yà mí lẹ́nu tó fi jẹ́ wípé ní ìsinyìí ó wá bẹ̀rẹ̀ sí sọ kátikàti kọ̀tàn ẹ wo ẹ gbọ́ látẹnu ẹ̀ ká tó tẹ̀síwájú torí ọ̀rọ̀ yẹn ò tiẹ̀ fi tárátára kò fi yé mi. Mo wò ó báyìí pé ṣé arákùnrin ló ń sọ báyìí, ṣé kìí ṣe pé bóyá ó mu káyá, ṣé kìí ṣe pé bóyá ó mu káyá ni mo wò ní kò gbọdọ̀ jẹ́ Ọmọyẹlé Sowore torí gbogbo ẹ̀ ni mo lérò pé ó yé o àfi bí a ṣe wá rí eléyìí tí ó wá ń sọ yìí ó yà mí lẹ́nu, ó yà mí ní ẹnu gidi ni tí ò ń ṣe kékeré pàápàá. Torí ẹ̀ a máa gbé wá fún ẹ̀yin èèyàn wa láti rí láti gbọ́ torí ẹnu onípọ̀n láti ń gbọ́kàn. Tí o bá wá sọ kí ẹ wá wò ó ipe ṣó tọ́ sí Ọmọyẹlé Sowore kó sọrú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ jẹ́ ká gbé wá mọ̀ ń bọ̀ o, mi ò tí ì dé. Níbo ni ọ̀rọ̀ yẹn wà ná? Ẹ jẹ́ ká wò bí. Gbogbo ayé lọ́mọ̀ pé wà á ta ọ̀dà tó fi wà á ta ògbòdò owó ní làkínú gbòdò. Ààrẹ wá jáwé oríjì oṣù olé ní bínú ẹni tí ò fẹ́ gbà. Gbogbo ayé lọ́mọ̀ pé wà á ta ọ̀dà tó fi wà á ta ògbòdò owó ní làkínú gbòdò. Ààrẹ wá jáwé oríjì oṣù olé ní bínú ẹni tí ò fẹ́ gbà. Ọmọ fi bẹ̀rẹ̀ di ààrẹ wa. Gani lórúkọ tí a ń pe ọjọ́ òun ló dín fáfọ Ọ̀rúnmìlà tí ń tì kọ́lé ọ̀run bọ̀ sí Ọ̀rúnmìlà nílé ayé tóun ń lọ yìí Ọlọ́run ó ṣe gudugu méje yàrá mẹ́fà. Ọ̀rúnmìlà dídí ayé tó ń bá obìnrin àjẹsùn adáyé wa gbọ́ pé Ọ̀rúnmìlà ń lọ́dọ̀ síbẹ̀ wọ́n mẹ́jọ òṣogbo orógbó ní ẹjọ́ ọ̀run ẹjọ́ lẹ́jọ́ ọ̀run Ọ̀rúnmìlà rẹ̀ ó ló dogójì ọjọ́ kóun tó dábí Ọ̀rúnmìlà wọ́n mú ẹjọ́. ká má ṣọ̀tì ara wa mọ́ bẹ́ẹ̀ ni ẹni tí Ọlọ́run bá ti gbé síwájú ẹjẹ́ àgbà fún ó dá à ń pariwo ẹjẹ́ wo màálù tó wà lórí ìjọba tẹ́lẹ̀ ẹni bó ṣe ṣe gbogbo ẹ̀ Yorùbá ló dé bẹ́ẹ̀ ẹjẹ́ ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọmọ Yorùbá tó wà lórí oyè yìí ìyẹn ò sí sọ́ọ̀tù sí wa lọ́wọ́ o torí pé wọ́n Nàìjíríà kò lè ṣe kábìmọ̀ ṣọ̀kan kájọ tó lè yẹ wa lárugẹ kájọ dúró ìyẹn orílẹ̀-èdè adúláwọ̀ orílẹ̀-èdè Yorùbá kájọ péga kábìmọ̀ ṣọ̀kan ó lè lẹ́gbẹ́ bàbá wa Tinubu jáde bàbá wa Tinubu ọmọlódò jẹ Yorùbá ní adé gbà fún yín àmọ̀kò Yorùbá ní má fara ní àwọn ọmọ ara ti ń ní gbogbo èrò ẹ̀rí tẹ́ ẹ̀ bá ti fẹ́ ká gbé ẹ̀wù ogun yẹn wọ̀ padà ẹ jọ̀ọ́ tẹ́ ẹ̀ bá fẹ́ ká gbé ẹ̀wù ogun wọ̀ padà ẹ jọ̀ọ́ ẹ dá wa àwọn ọmọ Yorùbá ẹ dá wa lóhùn iyàn yìí ti pọ̀ jù ebi. Gbogbo ayé lọ́mọ̀ pé wà á ta ọ̀dà tó fi wà á ta. Nothing anybody want to tell me say government are not there. Gbogbo ayé lọ́mọ̀ pé wà á ta ọ̀dà tó fi wà á ta. ká má ṣọ̀tì ara wa mọ́ bẹ́ẹ̀ ni ẹni tí
tẹ̀síwájú ẹjẹ́ àgbà fún ẹjẹ́ àgbà fún ó dá à ń pariwo ẹjẹ́ wo ogun ti dé kọ́lọ́ mọ́jì kógun kó wa lọ tọmọtọmọ. Ẹ wo àwọn agbébọn yìí tí ẹ bá wò finifini dáadáa ibi tán wà yìí ẹ wo irinṣẹ́ ẹ wò. Tẹ́ ẹ bá wo inú ibi tán wà yìí dáadáa kò yàtọ̀ sí government school kan lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí. Sá sọ pé òun mọ local government tí iléèwé yìí wà ní ibi ìjọba wa kan náà ló máa kọ́ fún wọn. Local government kan náà wà àwọn fámìlì wọn kan ló ṣe fídíò yìí. Ọlọ́run nìkan ló lè gbà wá o. Wọn kan ló ṣàǹkórin sẹ́yìn fún wọn. Ẹ wọ aṣọ ológun tí wọ́n wọ̀ wọn ò dá nǹkan bojú. Tó bá jẹ́ nìkan ló jí ẹran gbé àbí tó jí adìẹ gbé wọ́n lè gbé fọ́tò rẹ̀ sórí ẹ̀rọ ayélujára kan ni wọ́n ń wá. Ẹlòmíì tó bá dáràn tán bá ti rí ojú ẹ̀ lásán àti mọ́ ò ní wọ́n lára. Bọ̀ àwọn eléyìí wọn ò dá nǹkan bojú. Ìgbà míì tí wọ́n bá jíyàn gbé wọ́n á tún máa flaunt owó yẹn lórí ẹ̀rọ ayélujára bó ṣe ń kó owó jáde táwọn yẹn fi ń bẹ́ẹ̀lì àwọn fábílì wọn. Ẹlòmíì wọn á ní ó lọ mú 50 million wá 100 million. Àdè láwọn ọmọ ológun á ní olórí. Tẹ́ bá wọ àwọn ọmọ ológun wa míì irinṣẹ́ tí wọ́n ń lò èyí tó ti pé 30 ọdún 20 ọdún wà ń bẹ̀. Bá àwọn ẹni yìí báwo ni wọ́n ṣe ń rí àwọn irinṣẹ́ ńláńlá yìí. Ẹ wò kan nìyẹn sakabula eléyìí náà fi máa ń já ọkọ̀ ojú òfurufú bọ́lẹ̀. Ẹ wò níbo là ń lọ lórílẹ̀‐èdè yìí. Ọlọ́run ọba ìsọwámọ̀ wá di ọwọ́ rẹ̀. Àwọn eléyìí tán bá ya wọ ìlú kan wọ́n lè jẹ̀lú náà run. Tó bá jẹ́ pé àwọn olórí wa wọn ò lè dógun ìjà kan dákun. Irú àwọn ẹ wo sakabula ẹ wo Jágàmúlá irú àwọn ìlú tá à ń yáwó lọ́wọ́ wọn trillions of naira trillions of dollars tá à ń yá lọ́wọ́ wọn. A ṣe dákun ká bẹ̀ wọ́n kán wá bá wa jagun yìí tá a bá lè dá wọn kíní ìfèsì. Àwọn èèyàn ń kú lójoojúmọ́. Ẹ̀yin ìjọba ẹ dákun ọ̀tọ̀ lè tó ṣẹlẹ̀ ní Kwara lẹ́nu lọ́ọ́lọ́yìí tí wọ́n jí àwọn kan gbé tí wọ́n pa àwọn kan ṣé bá ṣe máa bá lọ ní. Bẹ́nìkan bá dẹ̀ jáde ní ìsìn tó pe rẹ̀ lákọ́gun wọ́n lè gbèrú wọn tàbí kán gbé wanted lé wọn lórí. Ẹ dákun ibo là ń lọ lórílẹ̀‐èdè yìí. Ọlọ́run ò ní sọ̀kalẹ̀ kó wá ràn wá lọ́wọ́. Àwọn olórí wa náà ló yẹ kán ṣe nǹkan tó tọ́ àti tó yẹ. Àbá láwọn kan tó ti gbàbọ̀dé fún wa ní. Ìgbà míì wọ́n á mú àwọn ẹni bí yìí wọ́n ní wọ́n ti túbá ẹ jẹ́ kán darapọ̀ mọ́ sí ológun. Ìgbà kan bẹ táwọn kan wà báwọn tán ni wọ́n ti kó irinṣẹ́ wọn lẹ̀ wọn ò pààyàn mọ́ wọn ò dáná mọ́ àwọn fẹ́ darapọ̀ mọ́ sí ológun. Kòkòrò tí ń jẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ wa náà ló wà. Àwa là ń ṣera wa ẹ̀yin olórí wa. Ìlérí election tẹ́ ṣe fún wa ìgbà àdìbò ẹ ṣe gba ẹ ṣàwọ àárín kankan. Pípa náà ń pa wá ẹ ṣàánú wa ẹ gbèjà wa a lè dájà ara wa gbé torí àwọn ìbọn olóró yìí àwọn irinṣẹ́ olóró yìí èèwọ̀ ní fáwa ọmọ nílùú láti gbé. Ẹ dákun ẹ farabalẹ̀ wo fídíò ìkẹ́ bá mi ṣí ẹ̀kẹ́ sọ kí lè ròǹgbà yín. Gama wata nan wajen rinduna Mali, Niger are doing. It's not rebellion. Irú nǹkan tó báyìí ó ń ṣẹlẹ̀ ní ìlú. Irú nǹkan tó báyìí ó ń ṣẹlẹ̀ káàkiri nínú ìlú. Àárí kí ló ṣe ń pè é. Àárí Ọmọyẹlé Sowore kó ṣe kí ni kó bẹ̀rẹ̀ sí lọ́gun fáwọn ìjọba wa pé ìlú rí bákan ó ṣe kí ni ó ṣàwò wọn ni wọ́n máa gbé security fólóyè Sunday Igboho. Ọmọyẹlé Sowore kò jáde kó ní ẹni tó tọ́ sí nìyẹn ẹ gbé fún ẹ wá gbọ́ òṣì ọ̀rọ̀ tí Ọmọyẹlé Sowore tó ń sọ ní ẹnu ọ̀rọ̀ rúnrún ọ̀rọ̀ játijàti ọ̀rọ̀ tó gbọ́dọ̀ máa gbọ́ lẹ́nu ọmọ Yorùbá ọ̀rọ̀ tí wọ́n ti ẹ̀dẹ̀ máa gbọ́ lẹ́nu ẹni tí ẹ pé
gbogbo ìṣẹ̀lẹ̀ yẹn pátá ojú ẹ̀ ló ṣe tó dẹ̀ jẹ́ pé òun gan káàánú olóyè Sunday Igboho ń gbà yẹn ẹ máa gbọ́ nǹkan tí Ọmọyẹwò Ìrẹ̀lẹ́sọ̀wọ̀ rẹ̀ sọ. Sunday Igboho struggle you are saying is funded by Tinubu. Yes, because the problem at that time was that Tinubu was having issue with Buhari up north. They weren't going to accept him as a candidate. And he looked at it and said, I helped you guys to get to power. You guys don't want my candidacy. I'm going to tell the Yoruba people to leave. He started funding them. They have not denied it. So, Buhari, being who he is, came and tried to kill Sunday Igboho. Without informing the governor of Oyo State, they brought a special force, or special forces from Abuja to come and kill Sunday Igboho. Sunday Igboho was in that house that day, but he was hiding. Before they came back, he had jumped the fence. Even when he was in Benin Republic, he had injuries that they were hiding from you. Until he left that night, he left Nigeria that night. They wanted to kill him so that Tinubu will know that they are not playing. That's what happened. So Tinubu had to retreat because it was based on their own security intelligence that Tinubu was behind them. But they had already achieved what he wanted to achieve, which was to scare the Buhari people to know that he has the capacity to disrupt the country. And you know, an average Northerner, with due respect to them, there should be unity. If you want to appeal to the North, just say that. Now, ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ ọ̀hún tí Sowore ṣé ẹ gbọ́ ọ̀rọ̀ ọ̀hún tó sọ jáde ẹ̀yin tí ẹ bá jẹ́ viewers wa tí ẹ ti ń wò wá bọ̀ láti bí ọdún 5 máa play fídíò kan fún yín níbi tí èmi Ají Àkúnyàrà tí mo ti lórí Yorùbá World Media tí mo ti ń bẹ ọ̀wọ́n ọba kí wọ́n kún wa kó ṣàánú wa kí wọ́n kún wa kó ṣàánú wa kó fún wa lówó là ń ṣa owó jọ tó bá jẹ́ Tinubu ló sponsor wa bí onísọkúsọ ẹ̀dá yìí ṣe sọ ṣé a máa jìyà tó tó bẹ́ẹ̀ àwọn ọmọ yìí wà ní Àbújá fún over 2 months o ẹ wò gbà tí wọ́n ti fún wọn ní bail condition tó ní kó lọ mú gbá kó lọ má wò wá a dúpẹ́ lọ́wọ́ lọ́yà wa lọ́yà Pẹ̀lúmi Ọlájẹ́ngbésì tó dúró tó ṣiṣẹ́ takuntakun tó dẹ̀ dúró bí akọni lọ́sàn-án Pẹ̀lúmi tá máa bá sọ̀rọ̀ ó charge wa ní 10 million ó charge wa ní 10 million bàbá yìí 5 million ló gbà nínú ẹ̀ nítorí pé owó tí a fi gba àwọn guarantors méjì fẹ́yàn kọ̀ọ̀kan àwọn test two tí wọ́n fi sílẹ̀ guarantors 4 ni wọ́n gbà fún wọn wọ́n dẹ̀ sọ nǹkan tí wọ́n fẹ́ fún àwọn guarantors yìí a máa rí ọmọ Yorùbá ṣe guarantors ọ̀wọ́n tá a rí tọ́jú ọmọ Yorùbá wọ́n ní wọn ò wá qualify wọn ní criteria tó fi sílẹ̀ wọn ò mí so àwọn northerners la tún fún lówó àwọn northerners la tún fún lówó tí wọ́n gba àwọn ọmọ wa sílẹ̀ ta fún lówó ó níye tá a san owó yẹn ló pọ̀ nearly 15 million la fi ṣe gbogbo ètò ọ̀wọ́n yẹn if not more a ní ó wà lọ́sàn-án yìí nígbà tí mo wà níbi iṣẹ́ mo rí gbogbo statement yẹn bá a ṣe ń sanwó fún àwọn ará bí yẹn ìgbà tí lọ́yà Pẹ̀lúmi ṣiṣẹ́ tán 5 million la jẹ́ tó yẹ kó right ẹ̀ off fún wa ó ṣe bọ́mọ Yorùbá lòun náà kọ́lọ́hún ẹlẹ́dàá kó bá mi kọ́lọ́hún kó gbogbo mo fẹ́ kọ́lọ́hún kó bá mi fẹ́ èyí tí ò fẹ́ Ọlọ́run á lè jìnnà sí bàbá Ògúnrìbídó
ṣé ẹ gbọ́ nǹkan tí Sowore sọ? Ẹ bá a gbóhùn sókè lórí nǹkan tí Sowore sọ yẹn. Báwo lẹ ṣe rí sí? Bó mọ̀ pé ẹ ti máa ń sọ̀rọ̀ kan nínú ilé, àgàgà ńgbà tí ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ ní nǹkan bíi few months ago, no, last year, tó fẹ́ ṣe rálì kan tẹ́ ẹ ní nǹkan báyìí ló fẹ́ ṣe o. Àwọn òpònú ayíràdà tó wà nínú ilé ńgbà yẹn, àwọn ọmọ tá a sọ fún, ṣe bí wọ́n sọ bí ọ̀rọ̀ ṣe máa ń rí nìyẹn. Wọ́n ní tí àgbàlagbà tó bá jókòó sílẹ̀ ẹ̀lẹ̀ tí ó kéékèèké wà lórí ìrókò tó ń ti gi ìrókò débi ìrókò tó, wọn ò lè rí nǹkan tí àgbà tó wà lórí ìjókòó tó ń rí. Òun ló ń sọ fún wa ńgbà yẹn tó sọ bàbá ìdúlóṣèlú tó ló ń kàmpéènì ni òṣègbè wá rójú ayé àbẹ́ẹ̀rí báyìí. Ṣé ẹ rí ọ̀wọ́n tí Sowore ń ṣe iṣẹ́ fún? Ẹ bá gbóhùn sókè bàbá Tinubu, mo ní bàbá Tinubu, bàbá Ògúnríbidó, ẹ bá gbóhùn sókè. Ẹ ṣe. Ẹ ṣeun. Ìyá ló wọ́n ní ọ̀rọ̀ ló ká ìyá ọba lára, ó wá lóhun ìyá ẹbọ. Ìyá ọ̀bọ àbí ìyá ọ̀bọ ni. bẹ́ẹ̀ ni. Ẹ ṣe ẹkọ látẹ̀kan. Mo kí ẹ̀yin ará ilé, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú ìyálẹ̀ta. Àròjù yóò bàbá Ògúnríbidó ara gbọ́dọ̀ fi tó. Nítorí ẹ pè mí lójijì ni mò ń gbìyànjú láti sẹ́ẹ̀tì kọ̀ǹpútà yẹn up. Okay. So àwọn àlàyé tẹ̀ ń ṣe mo mọ̀ pé àwọn ọmọ Yorùbá tán bá wa rìn nípa ètò nípa Yorùbá Nation, àlàyé yẹn á yé wọn dáadáa nípa gbogbo nǹkan tó ṣẹlẹ̀ sí olóyè Sunday Igboho àti àwọn tí wọ́n jẹ́ bí olólùfẹ́ tán ká mọ́lé wọn ní ọjọ́ tí ọ̀rọ̀ arrest wọn ṣẹlẹ̀ ní July 1, 2021. Gbogbo wọn náà mọ bí nǹkan yẹn ṣe lọ ń gbà yẹn. So ó kàn jẹ́ pé torí pé ọjọ́ ti pẹ́, wọ́n lè má rántí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mọ́. Àwọn àlàyé yìí, àwọn ọ̀rọ̀ tí Sowore tó ṣe lálàyé, ọ̀rọ̀ ẹ̀ ó dàbí ẹni wípé ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò ń ṣèkan tá à ń yọ ọ̀bẹ tì. Ṣùgbọ́n tá a bá ní ká mú ọ̀rọ̀ yìí ká má dáhùn sí, ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n wo fọ́nrán tó gbé jáde nípasẹ̀ àwọn tí wọ́n fi ọ̀rọ̀ wọ́rọ̀ lọ́dọ̀ ẹ̀ náà máa gba àwọn irọ́ tó pa náà máa gbà gbọ́. Ṣùgbọ́n nǹkan kan ni mo fẹ́ kẹ́ mọ̀. Ṣé rí ibi tí ó ti tako ara ẹ̀ nípa ọ̀rọ̀ òun náà ni wípé ṣé rí olóṣèlú kò sí nígbà míì tán bá ń ṣe àwọn àlàyé ọ̀rọ̀ kó má tún fi ọ̀rọ̀ tako ara wọn torí pé wọ́n fẹ́ ṣe kí ni, wọ́n fẹ́ dùn àwọn aráàlú nínú. Ìyẹn ni tí àwọn olóyìnbó pé wọ́n fẹ́ impress àwọn ará ìlú kán lè rò pé sugar coated mouth tí wọ́n ń lò òdodo ló wà ń bẹ̀, tí ó jẹ́ kí rí bẹ́ẹ̀ ń gbà míì. Nípa àwọn àlàyé tẹ̀ ń ṣe, ó ní President Tinubu ó lóun ló rán Sunday Igboho níṣẹ́ tó fún lówó fún kó lọ ṣe Yorùbá Nation nígbà tó fẹ́ ṣe presidential candidate fún APC. Àwọn àlàyé ọ̀rọ̀ yìí bó ṣe kò ń ṣe pé àwọn òdodo kan ò sínú àwọn àlàyé ọ̀rọ̀ tó ṣe. Òdodo tó wà ń bẹ̀ ni pé lóòótọ́ ní Tinubu ní Buhari àti àwọn APC northern elites gbogbo alárí ìgbésẹ̀ tó ń gbé nígbà tó ń tako Tinubu pé kò wọ́dọ̀ ṣe, pé àwọn ò fẹ́ kó ṣe presidential candidate fún APC, tí wọ́n lè gbé oríṣiríṣi àwọn ìgbésẹ̀ láti tako. Àwọn àlàyé ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tó jẹ́ wípé gbogbo wa náà la rí bó ṣe ń lọ ní àsìkò tá à ń sọ ọ̀rọ̀ yìí. Now ìgbà tí ó jáde síta pé òun fẹ́ ṣe presidential candidate fún APC, àwọn àtakò yìí òun ló gbé àwọn Tinubu àtàwọn ẹmẹ̀wà ẹ̀ láti ilẹ̀ Haúsá lọ tí wọ́n fi gbé ìgbésẹ̀ wípé ibi tó jẹ́ orísun ẹ̀ ní Ọ̀ṣun wọ́n pàṣẹ láti Àbújá kàn gbà lọ́wọ́ ẹ̀, Èkó tó jẹ́ bẹ́ẹ̀sì ẹ̀ tó fi ṣẹlé
kàn gbà lọ́wọ́ ẹ̀ láti lè ṣe kíni láti lè disqualify ẹ̀ kán lè lọ sí wípé àwa ó lọ fẹ́ ṣe presidential candidate ẹsẹ̀ orílẹ̀ ní Èkó bẹ́ẹ̀ dẹ̀ ní ẹsẹ̀ orílẹ̀ nílùú tí tó tó wá tó jẹ́ Ọ̀ṣun gbogbo aládẹ̀mọ̀ yẹn pé gbogbo gómìnà pátápátá náà máa ní influence lórí election state wọn àbúrò Tinubu ló wà lọ́ṣun wọ́n dẹ̀ gba Ọ̀ṣun wọn gbà lọ́wọ́ Tinubu Èkó gbogbo alámọ̀ nǹkan tí Tinubu jẹ́ lẹ́kọ̀ọ́ títí wákàtí ọ̀wọ̀ yìí báwo ni election ṣe máa wá ṣẹlẹ̀ ní Èkó àti Ọ̀ṣun tí Tinubu tí ò ní win ní gbogbo ìyẹn la mọ̀ wípé láti Àbújá ni ọ̀rọ̀ ti jáde wá wípé kán gbìyànjú láti jẹ́ kí Tinubu kó fìdí rẹmi ká lè lò láti má jẹ́ kó jẹ́ ààrẹ fún APC tó fẹ́ dìbò tó tá bá wo àwọn ọ̀rọ̀ yìí bó ṣe lọ ó yẹ ká mọ̀ wípé àwọn àtàmọ̀ tí Sowore ń sọ tó ń sọ wípé òun àtàwọn Tinubu pàdé lóòótọ́ ni àwọn Tinubu fún ní condition wípé tọ̀ lóòótọ́ gbogbo àlàyé tó ló fẹ́ ṣe presidential candidate ìwọ ló rán Sunday Igboho níṣẹ́ ó dẹ̀ sọ pé òun kọ́ ló rán Sunday Igboho níṣẹ́ o tó o bá mọ̀ pé lóòótọ́ ìwọ kọ́ ló rán Sunday Igboho níṣẹ́ lọ get rid ẹ̀ ká lè mọ̀ pé ìwọ kọ́ ló rán Sunday Igboho níṣẹ́ ká lè mọ̀ pé lóòótọ́ Yorùbá nation tó wà nígboro o mọ̀ nípa ẹ̀ nǹkan tó fà á nìyẹn tí wọ́n ṣe gbégbèsè láti lọ pa olóyè Sunday Igboho mọ́lé so ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń ṣe àwọn àlàyé ní lónìí tó ń sọ gbogbo àlàyé ọ̀rọ̀ wọn wípé Tinubu fúnra ẹ̀ ń kọ́ lẹ́yìn tó fẹ́ gba ẹ̀mí Sunday Igboho kò ṣe pọ́n parọ́ nítorí pé Tinubu fẹ́ fi hàn wípé lóòótọ́ òun ò ní nǹkan kan ṣe pẹ̀lú Yorùbá nation àti Sunday Igboho tó lè jẹ́ pé bọ́rọ̀ ṣe rí nìyẹn so tí Sowore bá wá ṣe àwọn àlàyé wípé Tinubu ló rán Sunday Igboho níṣẹ́ tó gbowó fún kó lọ máa tọrọ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ nítorí pé gbogbo apápátá alálẹ̀ Yorùbá ń wò wá ó dẹ̀ máa dá wa lẹ́jọ́ àdàbí tí ò bá kí ń ṣe omi ilẹ̀ Yorùbá ní Sowore mu tó fi jẹ́ èèyàn àdàbí tí ò bá dẹ̀ kí ń ṣe ẹ̀jẹ̀ Yorùbá ló wà lára ẹ̀ ló kù nítorí pé ìwọ tó fẹ́ fi agbára tó ní láti fi jẹ́ ọmọlàkejì ẹ̀ jábọ́ torí pé o fẹ́ gòkè mọ̀ wípé ńgbà tó bá ń gòkè lọ ìwọ náà máa ṣubú nítorí pé ẹ̀san ń bọ̀ láti wá ké lórí oníkálukú nsìnyí ṣe rí pé ó ti takò ara ẹ̀ nítorí pé báwo ni Tinubu ṣe máa jẹ́ pé òun ló rán Sunday Igboho níṣẹ́ tó máa tó jẹ́ pé Tinubu tó rán Sunday Igboho níṣẹ́ tó gbówó fún òun ló tún wá fẹ́ lọ pa Sunday Igboho mọ́lé ṣe rí pé òun fúnra ẹ̀ ó ti takò ara ẹ̀ ká lè mọ̀ yí pé ètè èké ẹnu ẹ̀gàn irọ́ pípa ìyẹn ni Ọmọyẹlé Sowore ìyẹn ló gbé lọ́wọ́ àwa ò wá láti wá takò Ọmọyẹlé Sowore nítorí pé gbogbo àwọn kan tó ń ṣe ó ń pe ló ṣe ń ṣe èmi ò kì í fẹ́ takò but gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ó pẹ̀lú àwọn tó kó wa sí wàhálà tá a wà ẹ́ nítorí pé ní 2015 ó wà lára àwọn tí wọ́n jẹ́ kí Buhari ó pẹ́ wà lára tó bìí lórúkọ Buhari láti gbé wá lé gbogbo Nàìjíríà lórí òní sìn ó ń káàkiri bí ẹni pé ẹ̀jẹ̀ yẹn ò sí lórí ẹ̀ ó wà lórí ẹ̀ torí gbogbo àwọn tó bá iṣẹ́ gbà yẹn àwọn tó ní channels náà promote Tinubu gbà yẹn náà promote Buhari gbà yẹn tó ń tó orúkọ Buhari ṣe láti rí i pé òun ló jẹ president candidate fún APC gbà yẹn àwọn náà dẹ̀ ni wọ́n gbìyànjú láti gba gbogbo àwọn rere tí Jonathan ṣe láti bàjẹ́ nítorí 2013 nígbà tí wọ́n kó APC jọ ó ní àwọn àbẹ́jẹ̀ tó ń lọ tó ti lọ gbówó fún gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn journalist tó kó àwọn dọ́là sọ pé láti wákàtí ọ̀wọ̀n yẹn kó bẹ̀rẹ̀ sí borúkọ Jonathan jẹ́ nítorí pé àwọn APC tó fẹ́ ṣe ìjọba gbogbo àwọn criminals tó wà ní APC lónìí ara iṣẹ́ tí wọ́n gbé lé àwọn mídíà lọ́wọ́ nìyẹn pẹ̀lú owó station kan tiẹ̀ wà ní Nàìjíríà tó jẹ́ pé frontline station ni tí a máa forúkọ bò láṣìírí tó jẹ́ pé as at 2014-15 yẹn over 500 billion naira ni wọ́n gbé fún station yẹn pé kó lè máa promote àwọn APC gbogbo àwọn nǹkan yìí
òun ló jẹ́ kí wọ́n já ìjọba Jonathan láti jábọ́ from 2013 tí wọ́n ti kó APC tí wọ́n fi kó jọ. So tí Sowore ò bá mọ ìdí ọ̀rọ̀ kó má fi Sunday Igboho wá orúkọ nítorí pé ó ti takò ara ẹ̀. Báwo ni Tinubu ṣe máa jẹ́ pé òun ló gbé Sunday Igboho dìde? Lóòótọ́ Sunday Igboho ni Tinubu fi negotiate APC candidacy fún presidential election. Ìyẹn kò sí rọ́ńbẹ̀. A dẹ̀ mọ̀ wípé àwọn state level. Not Sunday Igboho, no, not Sunday Igboho yìí, Yorùbá nation ni kì í ṣe Sunday Igboho. Àlàyé òye mi. Yorùbá nation ló fi negotiate tó fi sọ pé Tinubu sọ wípé àlàyé tí mo ṣe fún yín ẹni sùúrù Yorùbá nation ló fi negotiate election tó fi wọlé ṣùgbọ́n nígbà tó fẹ́ fi ṣe candidate sọ̀rọ̀ mi yé yín lẹ́yìn ìgbà tó win candidacy tán ló bẹ̀rẹ̀ ṣẹ̀ṣẹ̀ fífi Yorùbá nation máa fi halẹ̀ mọ́ wọn. Ẹ rántí pé Sowore ṣe àwọn àlàyé ọ̀rọ̀ kan nínú nǹkan tó sọ. Ó ní nígbà tí Tinubu lọ pàdé Buhari ó ní ó ń ṣe àwọn àlàyé ó ní ó ṣàlàyé fún pé tí ẹ bá ti jẹ́ kó ń ṣe nǹkan yìí òun máa kó Yorùbá kúrò ní Nàìjíríà. Ó ní so òun ní Tinubu ṣe wá lọ láti fẹ́ lọ pa Sunday Igboho mọ́lé. Ìyẹn ni pé Sunday Igboho pẹ̀lú àwọn tí Tinubu fi negotiate fún presidential candidacy fún APC. Àlàyé tẹ́mi ṣe nìyẹn. Ṣùgbọ́n gbà tó wá wí candidacy tán ló tún wá fi the same Yorùbá nation láti fi win láti fi halẹ̀ mọ́ àwọn elite northerners wípé gbogbo nǹkan yìí òun á máa fi psychological effect ẹ̀ ló fi jẹ́ pé tó máa lọ sí rally Yorùbá nation anthem ló ń kọ kọ́ lè mọ̀ pé tí ẹ̀ bá jẹ́ kí n ṣiṣẹ́ yìí ó dẹ̀ ṣiṣẹ́ fún un. Ṣùgbọ́n ẹni tí ò bá mọ ìdí ọ̀rọ̀ tó wá wá àwọn àtàmọ́ nítorí pé ó gbìyànjú láti wá orúkọ. Báwo lẹni tó ràn yàn níṣẹ́ tó gbé owó fún yàn wípé kó lọ máa pariwo Yorùbá nation òun ló tún wá fẹ́ lọ pa Ìgbòho mọ́lé ṣe rí pé ó ti contradict ara ẹ̀. Òun láyé sọ wípé politicians tó bá pa irọ́ kan wọ́n wá mẹ́wàá láti fi bò ó mọ́lẹ̀ ṣùgbọ́n tí òótọ́ tó bá sá lọ fún 20 ọdún ó máa padà wá láti wá bo irọ́ mọ́lẹ̀ ni bó ṣe rí nìyẹn. A jẹ́ ṣe àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀ fún wa wípé tó wáyé pé lóòótọ́ ni wọ́n yẹlé Sowore wọ́n jẹ́ pé lóòótọ́ ló fẹ́ rere fún Nàìjíríà tó fẹ́ rere fún àwọn ọ̀dọ́. Ọjọ́ wọn la rí Ọmọyẹlé Sowore pẹ̀lú àwọn nǹkan takuntakun tí Traore tó jọmọdé ń ṣe ní Burkina Faso. Kí ìjọ wọn la rí Ọmọyẹlé Sowore tó sọ̀rọ̀ nípa ẹ̀ wọ́n tiẹ̀ máa give excuse nítorí pé ó jẹ́ military ṣé wọn ṣe dáadáa ní àwọn area yẹn ni ṣùgbọ́n torí gbogbo la rí àwọn àlàyé tí David Odeyin tó ṣe nípa ọ̀rọ̀ Sowore àwọn tó ń ṣiṣẹ́ fún àwọn ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tó ń pa káàkiri fún àwọn èèyàn ó lè má jẹ́ káwọn èèyàn rí from the perspective yẹn nítorí pé ìyà tó ń jẹ ọmọ Nàìjíríà ti sọ ọ̀pọ̀ tó yẹ pé àwa gan fúnra wa gẹ́gẹ́ bí ọmọ Nàìjíríà àmọ́ kan tá à ń ṣe mọ́ ṣé ebi ló fẹ́ sọ ni àbí bó ṣe ń tà wá ní oko ẹrú tó ń jẹ́ ká we can't get our bearings again torí ìyà ó ti pọ̀ jù. Ìlú tó wà for 65 years tí ò sí iná ó yẹ ká ti mọ̀ pé nǹkan tó wà lẹ́yìn ọ̀fà ó ju òjé lọ nàá. A jẹ́ ṣe àwọn àlàyé ọ̀rọ̀ ẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn ìyá wípé oko ẹrú la wà tí a bá gbára wa kò sí nǹkan tá a lè ṣe. Wọ́n dẹ̀ sọ pé wọ́n ní tí èèyàn bá ti pẹ́ dìde orí ìgbẹ́ eṣiṣi kẹ́ṣiṣi òun ló máa bà léèyàn òun ni ọ̀rọ̀ Ọmọyẹlé Sowore àti ọ̀rọ̀ Sunday Igboho. So gbogbo àwọn àlàyé tá ọ̀rọ̀ tá à ń ṣe kò ń ṣe pé wọ́n ya lásìkò láti wá waste lórí ọ̀rọ̀ Ọmọyẹlé Sowore ṣùgbọ́n àwọn èèyàn wa tó bá gbọ́ kan wọ́n á fi méjì kún àbí omi Ìjẹ̀ṣà ló mú gbà tán bí ẹ ó dẹ̀ sọ káàkiri pé òkè ṣọmọ Yorùbá ìyẹn lásán has shown us irú ẹ̀dá tó jẹ́ for just simply because of political goal political dream
so òun ló fi jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀ kò ń ṣe nǹkan tó yẹ ká kà sí ṣùgbọ́n tí àbá wá ṣe àwọn àlàyé ọ̀rọ̀ yìí àwọn èèyàn lè máa rò wípé gbogbo nǹkan tó sọ yẹn Sunday Igboho kọ́ ló dá Yorùbá Nation agitation sílẹ̀ kudos tá a fún Sunday Igboho ni wípé nígbà tó dá sí ní Yorùbá Nation agitation ló gbilẹ̀ ní Nàìjíríà ìgbà tá a bẹ̀rẹ̀ agitation 2019 ó ní wàhálà tá a ṣe títí nígbà tá a bẹ̀rẹ̀ láti Heritage Television gbà yẹn àti àwọn Oòduà TV radio àti bàbá Hamilton tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí ń pariwo pé tọ̀ ẹ jẹ́ ká kúrò Nàìjíríà ẹ jẹ́ ká gbìyànjú ká gba Yorùbá Nation káwọn náà ká ló lọ tú ọ̀rọ̀ ara wa ká lọ tó ara wa tò gbogbo àwọn nǹkan yìí Sunday Igboho sí Yorùbá Nation 2019 program ó ní Yomi Koiki ń ṣe àríwá látọmọ yẹn ń ṣe ń gbogbo àsìkò yẹn tó máa kúrò láti ìletò kan lọ sí ìletò kan ní lọ́dọ̀ ń bí ẹ wo bí ìlú ṣe rí ẹ wo títì bó ṣe kárí nìyí ẹ wo parliament ẹ wo decorum ẹ wo principle ẹ wo organization gbogbo ibi tí nǹkan wà tó dáa ní Yomi Koiki ń lọ ọjọ́ tá à ń sọ yìí Ìgbòho ló wà lórí Facebook lórí Yomi Koiki lórí program orí program ló fi Yomi Koiki pé àwọn náà sọ̀rọ̀ nípa Yorùbá yìí pé ọmọ yìí ó máa jọmọ rere kẹ ó máa sọ̀rọ̀ nípa bí Yorùbá ṣe máa gbọ́ òmìnira pẹ̀lú ìyà tó ń jẹ àwọn èèyàn wà ibi tí Ìgbòho ti pè wọlé láti kí Koiki nìyẹn nǹkan tó bẹ̀rẹ̀ association láàrin Koiki àti Ìgbòho nìyẹn Ìgbòho kọ́ ló gbé Yorùbá Nation Ìgbòho kọ́ ló dá sílẹ̀ náà so ọ̀pọ̀lọpọ̀ tó rúmọ̀ káàkiri Yorùbá torí pé Ìgbòho sọ pé òṣèlú Yorùbá Nation mọ́ Yorùbá Nation ti kú Bíbélì sọ wípé ó ní àwọn èèyàn mi ṣègbè torí wọn kò ní ìmọ̀ nǹkan tọ́pọ̀lọpọ̀ ò mọ̀ nípa ọ̀rọ̀ yìí òun ló pọ̀ jù nítorí pé lóòótọ́ lásìkò tó dá sí ni Olúwa fọ̀hún ní Nàìjíríà torí pé àwa tá à ń ṣiṣẹ́ láti gbà yẹn àwọn gan wò ó níwò wípé kí ni ìdí àti òfin jẹ́ pé gbogbo wàhálà tá à ń ṣe yìí àwọn ọmọ Yorùbá náà pátí náà ṣe ọ̀rọ̀ yóò yé wọn gbọ́ nítorí gbogbo àwọn ọmọ káàárọ̀ òjìrì nílẹ̀ Nàìjíríà inú kéèjì la wà gbogbo nǹkan tó lágbàáyé wọn jẹ́ ká mọ̀ ṣé iná tí ò sí tààrí news gbọ́n la fẹ́ sọ ni àríwọ́ṣẹ́ hike gbogbo nǹkan fún ajẹ́ pé àwọn èèyàn gan orí dátàrà láti lọ social media tẹ́tí gbogbo every aspect of life náà fi ń ní wá lára Nàìjíríà àwọn nǹkan tó yẹ kó tà ní 10 naira náà tà ní over 1,000 naira Nàìjíríà ìgbé ayé tá a gbé ìlú òyìnbó bí bẹ́ẹ̀ náà ṣe ń gbé bẹ́ẹ̀ Nàìjíríà pé almost the same ti tá a rà bí same price náà torí pé àwọn tí wọ́n fi wá ṣẹrú tí wọ́n kó àwọn politicians síbẹ̀ yìí tí wọ́n jẹ́ pé àwọn politicians tó kó bẹ́ẹ̀ wọn rí tí wọ́n gbọ́ yìí àwọn ìlú òyìnbó àwọn ni wọ́n gbé ìgbé ayé wa torí pé gbogbo politicians wa àwọn ni wọ́n serve lágbóni presidency tí tó fi tó local government àwọn náà serve àwọn náà kó gbọ́rọ̀ wa lọ àwọn tá a dẹ̀ sọ politicians àwọn náà fi wọ́n sí individuals tí wọ́n tó fi wọ́n ṣe ownership of a whole common asset tí gbogbo wa ní ó lè ṣe rí wọn so gbogbo àwọn àlàyé táwọn olóṣòwò rẹ tó ń ṣe gbogbo nǹkan tó gbogbo bó ṣe ń tà wá fáwọn ìjọ àgbáyé àwọn tó mọ̀ọ́mọ̀ àwọn oríṣiríṣi àwọn àlàyé tí David Hundeyin tó ṣe ní the other time tó ti ṣàlàyé pé ní nǹkan bí ọ̀sẹ̀ bíi mẹ́ta tó ń bọ̀ o ẹ lọ wo nǹkan tó máa ṣẹlẹ̀ o àwọn kan ti gbé ṣòro ẹ̀dẹ̀ láti wá gbogbo nǹkan tó hàpù ní Nepal tó hàpù ní gbogbo ẹ̀ náà là ń gbọ́ àwọn àṣírí tó ṣẹlẹ̀ sí ṣé bọ́ọ̀ là ń gbọ́ Trump tó ṣàlàyé bó ṣe kó bọ ní àwọn èèyàn lọ́wọ́ ní Iran tó àwọn Turkey tó ní kọ́ lọ máa dín pẹ̀lú àwọn Iran káwọn yẹn fi so àwọn náà ló máa create situation fún yín àwọn náà máa create economic problem fún yín nígbà tí nǹkan yẹn bá ń bàjẹ́ àwọn náà ló máa tún gbẹ̀yàn dìde pé káwọn ará ìlú yìí kọ́ dìde sí yín láti lọ wọ àwọn ìjọba yín balẹ̀ gbogbo nǹkan tó fẹ́ lọ fún gbà yẹn nìyẹn náà àti kú yẹn àti protest yẹn they are a package àwọn tó wọn níṣẹ́ lọ́rọ̀ wọn níṣẹ́ náà ṣùgbọ́n pàápàá àwọn nǹkan yìí àwọn kan tiẹ̀ wà sọ̀rọ̀ ṣòwò rẹ níṣojú wọn wọ́n máa gbaná jẹ nítorí pé ó ń tọ̀ wọ́n torí ó rí jù wọ́n lọ náà ó dẹ̀ yé tí gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ẹ bá gbọ́ àwọn nǹkan tó ń ṣe láàyè òun fúnra ti ṣùtà rẹ̀ lẹ́sẹ̀ nítorí pé Tinubu kò lè gbé Ìgbòho dìde kó ní kó lọ máa ṣe Yorùbá Nation kó lè jẹ́ candidate fún APC kó tó wá jẹ́ pọ̀ ló máa ní kó ká sójà mọ́lé ẹ̀dẹ̀ rí pé àwọn Fúlàní wọ́n mọ̀ wá mú dáadáa torí federal government àwọn ló ń control military Nigeria
state governor kò lè ever ní agbára kó ní káwọn Nigerian soldier kó ní kán lọ take any action without the knowledge of the federal level. Gbogbo ẹ̀ la rí nígbà EndSARS tá a dẹ̀ mọ̀ wípé ibi tí agbára ti wá láti Àbújá ni. Ṣùgbọ́n gbà tí EndSARS ṣẹlẹ̀ tó pa àwọn wa nípakúpa ní Èkó, ṣé àwọn pé Tinubu ní gbogbo àgbáyé ń blame? Ìyẹn ni pé bọ́ ṣe rí ìrí tán rí wa bọ́ ṣe ń lò wá síra wa nìyẹn. Tinubu àti Sanwó-Olú àwọn ni wọ́n sọ pé wọ́n pa àwọn ọmọ ní EndSARS. Bó ṣe rí náà nìyẹn. Àwọn ọmọ káàárọ̀ oòjíire nígbà tó bá yá orí wa pé a lè mọ̀ wípé gbogbo ìrìnàjò táwọn ní Nàìjíríà ìrìnàjò ẹrú ni. Ìgbà tí àwọn Buhari máa ṣe ìjẹ́rí kan dárúkọ Buhari nígbà EndSARS. Tinubu gbé aeroplane ó forílé France nítorí pé wọ́n ti Tinubu wọ́n tì kó lọ pa àwọn ọmọ ẹ̀, àwọn ọmọ Yorùbá, àwọn ọmọ Ìgbò tó ń ṣe protest ní Èkó. So ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan yìí bó ṣe máa ń lò wá síra wa nìyẹn nítorí pé over ambition, inordinate ambition káwọn náà tá à ń gbìyànjú láti máa lé ó ń jẹ́ kí àwọn tí wọ́n rí wa pé a desperate láti máa lò wá sí ara wa. Gbogbo àwọn àlàyé ọ̀rọ̀ tó ṣe kò sóòótọ́ ń bẹ̀ nítorí pé Tinubu ò lè gbé Sunday Igboho dìde kó lọ jà fóun kó lè jẹ́ candidate fún APC kó tún wá ní ká wá lọ pa Sunday Igboho mọ́lé. Lóòótọ́ nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ láti fi hàn àwọn northerners wípé o ní kankan ṣe pẹ̀lú Yorùbá nation tí ò dẹ̀ ní kankan ṣe pẹ̀lú wa lóòótọ́ kò ní kankan ṣe. Àwọn tó sọ pé tó bá ní kankan ṣe pẹ̀lú wọn lọ ní pẹ̀lú Sunday Igboho. Ìyẹn ló fà á tí wọ́n ṣe bá àwọn military tí wọ́n lọ ká Sunday Igboho mọ́lé. Òun ni mo sọ pé òótọ́ díẹ̀ wà ní ọ̀rọ̀ tó sọ wípé ó lóòótọ́ ó rà àwọn Buhari àtàwọn ẹ̀mẹ̀wá ẹ̀ wọ́n dẹ̀ ní kó lọ ní pẹ̀lú Sunday Igboho. Ó lọ ṣe ìbẹ̀ òun kọ́ ló ń Sunday Igboho níṣẹ́ nítorí pé Sunday Igboho òun kọ́ dá Yorùbá nation sílẹ̀. Ìgbà tí ariwo yẹn pọ̀ tára gan ti ń wọ́rì pé àwọn èèyàn wa ò dá sọ̀rọ̀ yìí ó dàbẹ̀ kí wọ́n rí pé ọkọ̀ ẹrú náà wa ìyá ń jẹ wọn rí nǹkan kan gbogbo ọjọ́ tó lọ máa ṣe oore ọ̀fẹ́ yẹn òun ló rí Yọmí Kóìkì ní orí program tó pè wọlé bóun náà ṣe kiri ẹ̀bọ Yorùbá nation nìyẹn. Ṣùgbọ́n gbà tó dá sí tí òun náà sọ̀rọ̀ ní Nàìjíríà òun náà ọ̀pọ̀lọpọ̀ Nàìjíríà ṣe ń rò pé Sunday Igboho ń kọ́ òun ló bẹ̀rẹ̀ Yorùbá nation òun kọ́ ló bẹ̀rẹ̀ Yorùbá nation. Ẹ ṣe ẹ jẹ́ kí n kún yín lọ́wọ́ kí àgbẹ̀ fún Táíwò náà kó náà lè sọ díẹ̀. Tòótọ́ ni ohun ẹ ṣeun gan bàbá Ògúnríbidó ojú òní tí yẹn kú làákàyè. Ṣe rí olóyè Ìgbòho ńṣe ni wọn ò tiẹ̀ fẹ́ gbọ́ nípa any leaders tó bá lóun fẹ́ ṣe Nàìjíríà gbà yẹn torí everything tí wàá sún gbogbo wa wípé àti àṣe Nàìjíríà mọ́. Má pa èèyàn mi mọ́ ni Sunday Igboho fi bẹ̀rẹ̀ even gbà tó rí wa lórí kí ló ṣe ń pè má pa èèyàn mi mọ́ òun ló fi bẹ̀rẹ̀ ńgbà tí má pa ìran mi mọ́ ńgbà tí wọ́n pa Aborode tẹ́ bá rántí tó lọ sí Ìgàngán Yorùbá nation kan ló bá lọ sí Ìgàngán security ni Sunday Igboho bá lọ sí Ìgàngán ẹ bá mi ìsọdọ yín bẹ̀yẹn bàbá Ògúnríbidó security ló bá lọ sí Ìgàngán ṣó ti yé tó fi wá di pé gbogbo ẹ gbaná gbogbo ẹ̀yin tí ẹ bá ti ń wò wá bọ̀ láti bí ọdún 5 ẹ gbọ́ ẹ dẹ̀ máa rí nǹkan tó ń ṣẹlẹ̀. Ìṣe ló yà mí lẹ́nu gidi gan. Àìmọye ìgbà ẹ̀yin viewers wa ẹ máa bá kọ́mẹ̀ntì síbẹ̀. Àìmọye ìgbà tí bàbá Bánjí Akíntóyè tí wọ́n máa ń wá sórí ìkànnì tó máa sọ wípé àbúrò mi Tinubu mo kọ lẹ́tà sí kò dá mi lóhùn. Ṣé tó bá jẹ́ wípé òun ló wá ń fọ́ǹdì wa ṣé bàbá máa sọ bẹ́ẹ̀ yẹn bàbá ò dẹ̀ kí n parọ́ bàbá tẹ̀ ń wò yẹn. Wọ́n kọ lẹ́tà sí Tinubu several times lórí ọ̀rọ̀ Yorùbá nation before and after he became a president. Kò dá wa lóhùn ni o. Bàbá Tinubu ò dá wa lóhùn ni. Èmi àti Gbẹ̀du a wà nínú ẹni tó lọ rally ní Chatham House fún Tinubu. Èmi lead as obìnrin Gbẹ̀du lead as ọkùnrin a lọ nígbà tí bàbá Tinubu wá sí orí kìíní ipò kò gbọdọ̀ di president kó má gbà lọ́wọ́ wọn
kó jẹ́ ká lọ fún Yorùbá nation. Wọ́n wo sáìdì ọ̀dọ̀ wa bó tiẹ̀ ṣe jẹ́ pé wọ́n lọ fi owó ra àwọn èèyàn tí ó wà ní sáìdì wọn gbà yẹn ni. Àwa Yorùbá nation a débẹ̀ láti lọ antagonize láti lọ ṣoríṣiríṣi fún bàbá Tinubu ń bẹ̀ ni. Àwa Yorùbá nation ìjọ kan ń bọ̀ ṣe rí fídíò wa tí wọ́n gbé wálẹ̀ yẹn ó ní a lot nínú. Bọ̀bí nǹkan ti gé ilé tí mo fẹ́ ṣò yín lè ṣe máa rí níbi tí mo ti ń bẹ àwọn ọba èmi Erelu àti gbogbo wa. Agé díẹ̀ nínú ẹ̀ òun ló jẹ́ ká rí ìplay nísìn. Tá a ti ń bẹ Erelu, tá a ti ń bẹ àwọn ọba wípé kí wọ́n jọ kí wọ́n support wa. Ìgbà yẹn à ń wá owó tá a máa fi lọ rescue ọmọ wa ní Abuja. Ẹ gbọ́ video is over for 2021 July no August ni video tá fẹ́ play lẹ́yìn ìgbà tí Táíwò bá sọ̀rọ̀ yìí ni la ṣe video yẹn. Ẹ gbọ́ níbẹ̀ ẹ dẹ̀ rí how quality it is. Ẹ rí pé kì í ṣe video tá ṣẹ̀ṣẹ̀ ṣe. Erelu Àbíkẹ́ Àdé ẹmọjọ́ tí wọ́n ti kúrò kí wọ́n tó fi olóyè Sunday Ìgbòho ní Erelu Àbíkẹ́ Àdé ló ti kúrò Yorùbá nation. Ẹ gbọ́ àṣà lọ pè ní ìsìn pé kó wá bá wa sọ̀rọ̀ yẹn. Ọmọyẹlé Sowore Ọlọ́run ló máa dáríjì ẹ o. Táíwò Thomas pẹ̀lú nǹkan tí Ọmọyẹlé Sowore yìí tó sọ mọ̀ pé nígbà tó yá ìwọ náà bá wa ń bẹ̀ ìgbà tó join struggle yìí olóyè Ìgbòho sì wà ní Kútọ́nù. Báwo la ṣe ń ṣe owó àbí wọ́n fún ẹ ní owó kan tó ní owó tá a gbà lọ́wọ́ bàbá ni o àbí kinní kan. Ẹ ń dá owó láàrin bó ṣe jẹ́ pé àwọn ọmọdé yìí wọ́n ń dá owó láàrin ara tí ẹ gbóhùn sókè kó ṣàlàyé. Táíwò Thomas tó bá wà bẹ́ẹ̀ gbóhùn sókè kó ṣàlàyé bẹ́ẹ̀ ṣe ń fọ̀ǹdẹ̀ ara yín tẹ́ ẹ̀ ń lọ sí Kútọ́nù tẹ́ ẹ̀ dẹ̀ ń ṣe rálì. Àwọn àkàndé èèyàn tó ń ṣe rálì fúnra ara wọn gbóhùn sókè kó ṣàlàyé. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ ń wò wá lórí ìkànnì Yorùbá World Media. Mo kí ẹ̀yin ìyá mi àti ẹ̀yin bàbá mi tí ẹ ti sọ̀rọ̀ síwájú. Ẹ ní sọ̀rọ̀ tán bẹ́ẹ̀ náà lẹ ní tẹnugbó bí ọwọ́. Ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ọ̀rọ̀ tí ó yẹ kí àwa tí a jẹ́ ọlọ́gbọ́n torí àsìkò tí a wà yìí àsìkò tí oríṣiríṣi a máa jáde lórí ọ̀rọ̀ olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà ni. Ṣùgbọ́n ẹni tó bá ní ọgbọ́n tó bá láròjinlẹ̀ tó bá ní làákàyè ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ òṣèlú ni. Wọ́n dẹ̀ rẹ́dì láti ṣe ohun tó bá wù wọ́n láti mú orúkọ ara wọn wálẹ̀ tí ò kì í ṣe orúkọ olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà. Ẹ wo ọmọ kékeré tí wọ́n rán síta lẹ́nujọ́ mẹ́ta yìí tóun wá ń jáde láti wá parọ́ láti áńgùn wọn náà ni wọ́n ti ń ṣe. Torí wípé wọ́n rí wípé dídé tọ́mọ Adéyẹmọ dé wàhálà ló jẹ́ fún wọn. Torí wípé wọ́n rí wípé dídé tọ́mọ Adéyẹmọ dé ìdààmú àti ìjọ̀gbọ̀n òun ló jẹ́ fún wọn. Àwọn tí wọ́n ti jáde rí nígbà kan táwọn náà sọ wípé olóyè Bọ́lá Ahmed Tinubu ó mọ̀ nípa bó ṣe bẹ̀rẹ̀ Yorùbá nation òun náà ni wọ́n tún parapọ̀ pẹ̀lú àwọn ẹni ìbàjẹ́ bíi ẹni tí èmi ti ń wò bíi aṣíwájú gidi tí mo máa ń wo fídíòsì ẹ̀ tẹ́lẹ̀ ní Ọmọyẹlé Sowore. Ṣùgbọ́n ó wá jẹ́ ohun tí ó wá jẹ́ ẹ̀dùn ọkàn fún mi wípé ọ̀pọ̀lọpọ̀ ohun tí ò yẹ ká máa gbọ́ lẹ́nu ọ̀jọ̀gbọ́n tó jẹ́ Ọmọyẹlé Sowore tí wọ́n ti wọ́n sọ Yorùbá World Media tí ò kì í ṣe ẹ̀kan tí wọ́n kì í ṣe ẹ̀mejì. Àwa ò tí ì láǹfààní àtọ̀ọ̀fẹ́ àti dakọ̀ Yorùbá World Media tí a ti ń rí wípé Ọmọyẹlé Sowore tí wọ́n ń wá bí ta dẹ̀ ń gbọ́rọ̀ ẹnu wọn. Ní ọdún tó kọjá a sì play fídíò Ọmọyẹlé Sowore níbi tí ó ti ń sọ wípé ohun tó lè Sunday Igboho ń jà fún ohun tó dá ni. Ṣùgbọ́n nítorí wípé Ọmọyẹlé Sowore fẹ́ please àwọn ẹ̀yà kan tó jẹ́ àwọn ẹ̀yà Igbo, that is the bitter truth of it. Because látìgbà tí Igboho ti jáde ó jẹ́ wàhálà fún ọ̀pọ̀lọpọ̀ wọn. Àwọn ẹ̀yà tadẹ̀ ń wò bí ẹ̀yà Igbo yìí wọn ò kì í ṣe àwọn ẹ̀yà tó nífẹ̀ẹ́ àwa Yorùbá. A lot of things ló ti jáde láti áńgùn wọn wípé kí ilẹ̀ Yorùbá kó wà destroy. They hate us with passion. They hate us with everything. Ṣùgbọ́n torí wípé ó fẹ́ please wọn just for him to get their empathy. Kí wọ́n lè rí bí wípé ẹni tó jẹ́ activist ní tòótọ́ ni activist yóò láǹfààní àtòrò ọ̀fẹ́ láti lé Fúlàní ẹ̀yà kan. Ọmọ fún lówó ló ń fọ́ǹdì ọmọ Ìgbò ló ń fọ́ǹdì Ọmọyẹlé Sowore ọmọ Ìgbò ló ń fún lówó. Bẹ́ẹ̀ ni màmí activist tí ò lè jáde wípé yes wọ́n ń pa àwọn bàbá àti ìyá wa ní ilẹ̀ Yorùbá tí n bá ṣí
ìlú tí Ọmọyẹlé Sowore ti wá àwọn báńdíìtì wọ́n ń ṣe ohun ribiribi níbẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tí ò láǹfààní àti ọ̀fẹ́ àti ké gbàǹjarè wípé nílẹ̀ Yorùbá àwọn nǹkan báyìí ń ṣẹlẹ̀ àwọn ẹ̀yà Táíwò àbúrò Ọmọyẹlé Sowore tó bí tẹ̀lé báńdíìtì ló pa Boko Haram yìí ló pa. ṣe ti gbọ́. bẹ́ẹ̀ ni ní Bẹ́dẹ̀ state àní Edo state bẹ́ẹ̀ ni. àwọn ọmọdé ń ṣẹlẹ̀ rèé tó lóyè Adéyẹmọ Ìgbòho Òòṣàrí tí ò jẹ́ ohun tó dùn mọ́ Ìgbòho nínú bàbá mi Fatai ti sọ lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bí ohun táwa náà gbọ́ torí wọ́n ní àrọ́bá ní ìtàn ohun tá gbọ́ olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà kọ́ ló bẹ̀rẹ̀ Yorùbá nation inú mi dùn kí bàbá mi tó mọ̀ nípa ìbẹ̀rẹ̀ wọ́n ti tú yẹ́bẹ́yẹ́bẹ́ fún wa ohun tí ò bá yí ẹ̀dá máa ń béèrè ni a lè torí wípé a fẹ́ lọ sí àjò ọ̀dẹ̀ tí a wá wà ká wá babẹ̀ jẹ́ a gbàgbé wípé àjò tí a bá wà tí a bá ti bọ ọ̀dẹ̀ jẹ́ tán tá a bá kúrò lájò ọ̀dẹ̀ yẹn gbogbo là ń padà bọ̀ wá bà bọ̀ ohun tí ò kì í yé ọ̀pọ̀lọpọ̀ ni wípé tí ẹ bá ń wò wípé ẹ fẹ́ kọ̀dí sílé kẹ balẹ̀ jẹ́ àwọn tẹ́ fẹ́ lọ bá tí ẹ bá tún ọ̀rọ̀ tí wọ́n ṣe nígbà tẹ́yìn bá balẹ̀ jẹ́ tọ́rọ̀ tí wọ́n bá da wọn ò ní pè yín mọ́ torí wọ́n á mọ̀ wípé bí ẹ ṣe bà ilé ọ̀dọ̀ yín jẹ́ ẹ máa bà ọ̀dọ̀ tí wọ́n náà jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n a lot of these things làwa tí a jẹ́ ọmọ Yorùbá là kí ronú nígbà tí ẹ̀ ń sọ wípé olóyè Bọ́lá Ahmed mọ̀ nípa bí Ìgbòho ṣe bẹ̀rẹ̀ Yorùbá nation àbá tí ò bá kí ń ṣe wípé ọ̀rọ̀ yẹn gan ó tako làákàyè nígbà téèyàn bá mọ̀ nípa ọ̀rọ̀ tẹ̀dẹ̀ tó mọ̀ nípa bí wọ́n ṣe wá ká ẹnìyẹn mọ́lé tó dẹ̀ ń di wípé níbi fídíòs kan ó dùn kémi ìdí fídíò yẹn mọ́ níbi ọdún 4 sẹ́yìn a rí níbi tí bàbá Tinubu ti ń sọ wípé ìyẹn dẹ̀ ìdìbò torí wípé wọ́n ti dé mọ́nú kúlà olóyè Adéyẹmọ Ìgbòho ṣàná ń bá wí because they are dealing with Ìgbòho that time not just because Ìgbòho ń pè fún freedom nílẹ̀ Yorùbá tí Ọmọyẹlé Sowore náà dẹ̀ mọ̀ fúnra ẹ̀ gangan bọ̀ torí wípé ẹ fẹ́ fi nítorí wípé Ìgbòho jáde nísìn wọ́n nífẹ̀ẹ́ láti support olóyè Bọ́lá Ahmed Tinubu that is his own opinion tí wọ́n nìyẹn tí wọ́n bá sọ pé ohun tó wù àwọn àti ṣe nìyẹn a lè dá wọn lọ́wọ́ kọ́ because nígbà tí wọ́n fẹ́ darapọ̀ mọ́ ìran Yorùbá nation ó wù wọ́n Ọlọ́run dẹ̀ ní wípé kó jáde látẹnu wọn káwọn àgbáyé mọ ohun tó ń ṣẹlẹ̀ a lot of nǹkan tó jẹ́ òkùnkùn ní ilẹ̀ Yorùbá lénìí torí wípé Ìgbòho jáde ní ìgbà náà ló fún ọ̀pọ̀lọpọ̀ láǹfààní àtorí ọ̀fẹ́ láti mọ ohun tó ń lọ ta ló mọ̀ wípé àwọn Fúlàní ṣe nǹkan báyìí nílẹ̀ Yorùbá tẹ́lẹ̀ òótọ́ ó lè máa ṣẹlẹ̀ ṣùgbọ́n kò hàn dáadáa ju ìgbà tó lóye Ìgbòho tó darapọ̀ mọ́ struggle yẹn ní 2021 lọ nígbà tí wọ́n dẹ̀ dé Ọlọ́run jẹ́ kí ìmọ́lẹ̀ kó tẹ̀lé wọn dé wọ́n dẹ̀ rí wípé yes táwọn follow the path láti sọ pé kí ilẹ̀ Yorùbá kó dá wà kí wàá ní ẹ̀ṣẹ̀ tí Ìgbòho fi wá ṣe ọ̀pọ̀lọpọ̀ yìí and you are on that live show tí ẹ bá wo reaction ẹni tó interview ẹ gan ẹni ẹ gan ó wọ́n gbé because ó wà very surprised. ó ṣe àní. bẹ́ẹ̀ ni mọ́mí ẹni ẹ gan because ó wà very surprised pé because ó mọ̀ wípé irọ́ ni Ọmọyẹlé Sowore ń pa because ìwọ yìí náà ní ẹnu ẹ pé gbèje ó ti sọ ọ̀tún ó ti sọ òsì ó sọ wájú ó sọ ẹ̀yìn ìbò wa ló fẹ́ jẹ́ ká gbàgbọ́ látara rẹ̀ torí wípé ẹ fẹ́ torun tí ẹ fẹ́ jẹ ohun tẹ́ ẹ jẹ́ lọ́jọ́ ọ̀la ẹ̀ ń bà á jẹ́ bàbá Tinubu fún Ìgbòho lówó nígbà tá a fẹ́ lọ fún rally fún Ìgbòho ní 2021 gẹ́gẹ́ bí Àkàndé I can say it vividly ní 2021 ní December gbàtà fẹ́ lọ fún rally kò sí ẹnì kankan tó fún wa ní 1 naira we tax ourselves any rally tí a bá ń lọ tí a bá ń tẹ̀lé wípé a fẹ́ ṣe Yorùbá nation jáde lọ kò kì í sẹ́nì kankan tó máa ń gbówó lẹ̀ we tax ourselves àfi àwọn ìyá wa tó wà lókè òkun àtàwọn bàbá wa tó tún máa ń support wípé ó yá ẹgbẹ́ owó epo ẹgbẹ́ owó mineral and all these things ṣé a máa ṣe Yorùbá nation a máa rí support látọ̀dọ̀ olóyè Bọ́lá Ahmed Tinubu àti ní tìkíní ìdébì kan látijọ́ yìí ẹ wo àwọn ìyá tó wọ̀ wá láàrin tó wá da gbogbo ẹ̀rú òun ni èdè àìyedè ti bẹ̀rẹ̀ láàrin wọn nísìn ẹ wo ọ̀pọ̀lọpọ̀ owó tí ìyá yẹn náà gbé lọ mélòó làwa rí gbà nínú stroke táwa gbé lọ́wọ́ ta fọ́lọ́ bàbá Akíntóyè àti Ìgbòho Òòṣà nothing àwọn tí wọ́n mọ̀ nípa ìyá yẹn náà bó ṣe dé ṣáà ní bàbá Bọ́lá Ahmed Tinubu náà mọ̀ nípa ẹ̀ ni tó fi wá da gbogbo ẹ̀rú because wọ́n rí pé ohun táwa ń ṣe níbi legit and we stand on the truth àwọn nǹkan wọ̀nyí náà ló jẹ́ kí ìdíwọ́ àti ìdìnà kó wà fún Yorùbá nation tí ò jẹ́ kí gbogbo ẹ̀ kó lọ gẹ́gẹ́ bó ti yẹ kó lọ ṣùgbọ́n a dúpẹ́ fọ́lọ́run wípé Ọlọ́run tún fọ̀nà hàn wá ó tún fi òye ẹ̀ ó tún fi yé wa àwọn nǹkan wọ̀nyí wá ní Ọmọyẹlé Sowore wá sọ wípé olóyè Sunday Igboho
and in which Gani Adams náà ti sọrú ẹ̀ sẹ́yìn níbi ọdún díẹ̀ sẹ́yìn wọ́n ti sọrú ẹ̀ sẹ́yìn and adẹ̀tí mo bí tó ti ń wá wípé you people wípé Ìgbòho padà wálé ó ń jẹ́ ohun tó ń dùn yín because Ìgbòho ready láti follow path tẹ́yìn follow ibi tó wù Ìgbòho òun ló tẹ̀lé ẹni tó bá dẹ̀ ṣe ni lóore òun là ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ àwa la máa ń sọ wípé ọmọ Yorùbá ò kì í mọ̀ọ́re àwa la máa ń sọ wípé ọmọ Yorùbá à kì í mọ pẹ́ dú nígbà téèyàn ṣe ènìyàn lóore and ọmọ Yẹlé Sowore you know the meaning of freedom ìtumọ̀ freedom you know it nígbà téèyàn wà lẹ́yìn odi for over 5 years tí ìwọ tó jẹ́ activist gan ò ní nǹkan kan ṣe sí Buhari wà láyé Ìgbòho wà lẹ́yìn odi nígbà tí bàbá Tinubu náà gorí oyè kí ló dé tí bàbá Tinubu ò fi Ìgbòho lẹ̀ instantly nígbà tó jẹ́ wípé bàbá Tinubu ló rán Ìgbòho láti lọ ṣiṣẹ́ we think before we talk we are not daft on this social media but ó máa ń dùn mí wípé ọ̀pọ̀lọpọ̀ wa kì í ro àròjinlẹ̀ tí a bá gbọ́ nǹkan tí a bá ti gbọ́ torí wípé àròrígbà ẹni yóò lè parọ́ ẹni yóò and we arise ẹni tẹ́ ń wò gẹ́gẹ́ bí aṣíwájú wípé kí ni ó ní tiẹ̀ lọ́wọ́ tó pọ̀ jù bẹ́ẹ̀ lọ and everything tọ́mọ Yẹlé Sowore sọ kò sí evidence tó lè fi back ẹ̀ up tí Ìgbòho bá dìde nísìnyí wípé yes òun fẹ́ file case wọ́n á ní Ìgbòho òun oppress ni wọ́n ní Ìgbòho fẹ́ ṣe kankan àbí gbé ẹgbẹ́ kan gbogbo because this is defamation ọ̀rọ̀ tó lẹ́rìí lòun sọ and with this Sowore náà ti sọrú ẹ̀ rí nígbà táwọn kan sọ wípé yes òun náà ń ṣe báyìí òun náà béèrè fún evidence at this point àwa náà béèrè fún evidence àwa ò need láti mọ source but we are requesting for the evidence bring out the proof bring out the statement of accounts wípé yes Tinubu fund olóyè Ìgbòho because níbi tá à ń bàbọ̀ nísìn tí a bá ní ká máa fi ọ̀pọ̀lọpọ̀ yín lẹ̀ kẹ́kọ̀ọ́ máa sọ ohun tó wù yín lórí àwọn tó jáde because nígbà tí ilẹ̀ Yorùbá le koko ààrẹ ni kẹ́ni yín nígbà tí Fúlàní ń pa lọ́tún tó ń pa lọ́sì ààrí ọmọ Yẹlé Sowore tó lead the protest èyí tí wọ́n ṣe ní revolution and your revolution you start from your own family you start within your own family if you want to do anything revolution wàá bẹ̀rẹ̀ láti ìdílé rẹ tó bá ti revolute ibẹ̀ wàá bẹ̀rẹ̀ láti ó máa bẹ̀rẹ̀ láti town rẹ from your town to your local government láti local government you go to your state from your state you start from the region láti region wàá gbé lọ sórílẹ̀-èdè but you don't even start your assignment from that level o fẹ́ mú látòkè tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ within yourself tó ṣe revolution fúnra rẹ pẹ̀lú ohun tó ń sọ níta gbangba is this a leader? A leader doesn't lead anyway just like this. Ẹ ń lead wípé torí wípé ẹ fẹ́ gba empathy lọ́dọ̀ àwọn ẹ̀yà kan. And with all this ẹ ń fi eléyìí ẹ fi ń dìrí àwọn tí wọ́n jẹ́ akọni wa ní ilẹ̀ Yorùbá torí wípé owó tí ẹ fẹ́ gbà lọ́wọ́ àwọn ìjọba èbó and àwọn tí wọ́n ń fund yín they have nothing to offer you than tó má ti fund yín tí wọ́n lò yín tán ẹ ti wà useless nìyẹn because they can't use it again. Because tí wọ́n bá lò yín tẹ́ bá ti ṣe owó wọn fún wọn tán wọn ò ní fẹ́ attach ara wọn pẹ̀lú yín ìwọ tó lè wọ mọ̀ Táíwò ẹjọ́ nítorí Ọlọ́run ẹ bá mi fún ọmọdé yìí ní love ṣé ẹ mọ̀ pé àwọn youth wà lélẹ̀ àwọn youth ẹ máa gbọ́ nǹkan pé ẹ rí understanding tí Táíwò ní ẹ rí understanding tí ó ní ọ̀rọ̀ yẹn ó ń ka lára ó dẹ̀ ń sọ mo fẹ́ kó sọ tán but mo fẹ́ kẹ́ ẹ máa bá mi fún ní love ń bẹ̀ yẹn ẹ máa bá mi kí kẹ́ máa bá mi yìn because nǹkan tó ń sọ ó make sense gidi and it's the truth no kò dilute that's the truth máa bọ̀rọ̀ ẹ̀ bọ̀. ẹ ṣe gọ́mà because tí a bá ń torí wípé ẹ fẹ́ ta ọjọ́ ọ̀la yín àwọn tí wọ́n rán yín iṣẹ́ tó wọ́n gbé nǹkan lé yín lọ́wọ́ tẹ̀lé ń ṣe fún wọn táwọn náà tó máa lò yín tán ohun tí ọ̀pọ̀lọpọ̀ wọn kì í mọ̀ nìyẹn that's the reason why I don't work for anything nítorí owó ò mú láyà mi owó ò jẹ́ kankan sí èmi because táwọn kan bá dé tó bá gbówó fún ẹgbẹ́ kò ṣiṣẹ́ fún yàn tó bá ṣiṣẹ́ owó ẹ̀ tán wọ́n á dẹ̀ ẹ́ nù wọn ní wo side ọ̀dọ̀ ẹ̀ mọ́ because wọ́n mọ̀ wípé táwọn bá mú ẹ sọ́dọ̀ padà iṣẹ́ owó tí o ṣe táwọn míì bá wá tó máa tún gbé ẹ̀ fún ẹ you will do the same thing for them that is how life works. ayé yìí ó lọ ní kò lọ títí that's the reason why we think twice before we do anything. àwọn nǹkan tó wà nílẹ̀ yìí a fi ń ba àwọn tí wọ́n jẹ́ akọni ẹlòmíì tó tún ṣe kinní ju olóyè lọ wà dáadáa a fẹ́ jáde ṣùgbọ́n ẹ̀rù á máa bà á nítorí ohun táwọn ọmọ Yorùbá ń ṣe Ìgbò á ṣe
tí gbogbo wa tó máa rí wípé yes àwọn orí kan nínú àwọn ẹ̀yà tó jẹ́ ẹ̀yà Yorùbá wọ́n ní yes let's continue giving the hammer on the person because wọ́n rí ẹni tó ń support wọn and in which àwọn dẹ̀ ń balẹ̀ wa jẹ́ ọ̀dẹ̀ tí wọ́n náà ò dá o ohun tó yẹ kí wọ́n túnṣe lọ́dẹ̀ tí wọ́n àwọn náà ò túnṣe bọ̀ wọ́n ń cover ẹ̀ àwọn ń cover part tí wọ́n àwọn open part tí wá síta tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ ẹ̀yà Yorùbá ẹ jẹ́ á ro àròjinlẹ̀ ẹ jẹ́ á ronú ẹ jẹ́ á think out from the box ẹ jẹ́ á ronú wípé yes ìrònú ọjọ́ ọ̀la là ń rò fúnra wa kì í ṣe wípé yes orí wípé abẹ́dẹ́ nǹkan kan lẹ́nu àbí pé kẹ́lì kan bá lè yìn wá lẹ́nu no ẹ jẹ́ á ronú wípé yes ilé yìí ibi tí a máa gbé forever ni tí àwa bá lọ tán àwọn ọmọ wa ń bọ̀ tí wọ́n á sì gbé bẹ́ẹ̀ torí ó máa ń dùn mí ó máa ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi nígbà tí n bá rí àwa tí a bá jẹ́ ọmọ Yorùbá tí a bá ń ṣe ìpè fúnra wa tí a bá ń búra wa tí a bá rí ẹni tó jẹ́ wípé yes pẹ̀lú gbogbo ohun tó ní ló fi ń jà pẹ̀lú gbogbo ohun tó ní ló fi dìde tí a bá ń takoru ẹni bẹ́ẹ̀ ó máa ń ká mi lára ó máa ń dùn mí gan because tá bá ń sọ pé ká máa bá bẹ́ẹ̀ lọ àwọn tó yẹ kí wọ́n ṣe wọ́n á máa sá sẹ́yìn á dẹ̀ máa fi eléyìí á máa fi lose ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kó jẹ́ nǹkan gidi ní ilẹ̀ Yorùbá àwọn tó wà lókè òkun tí wọ́n jẹ́ èèbó aláwọ̀ funfun wọn nífẹ̀ẹ́ àwa tí a jẹ́ ẹ̀yà Yorùbá because láti ilẹ̀ ní ó ti ń wá èdè àìyedè ní ó ti ń dà tiwa láàrin because they know we have the knowledge we have the understanding we have the power to rule Ọlọ́run fún wa ní ọgbọ́n ìmọ̀ àtòyè yẹn ni ẹ̀yà tó bá da tó ẹ̀yà Yorùbá ẹ̀rọ mu wa kò tí sí very intelligent very educative in anywhere tí a bá ń dé outspoken wa máa ń yàtọ̀ torí wípé Ọlọ́run rí wa tán ó dẹ̀ dá wa gẹ́gẹ́ bí ògo adúláwọ̀ orin tí a máa ń lò wípé àwa gangan ni ògo adúláwọ̀ kì í ṣe wípé wọ́n kàn compose orin yẹn lásán láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ láti jẹ́ ògo bọ̀ a dẹ̀ ń jẹbọ̀ títí dè ní tábà wá ń torí wípé a fẹ́ jẹ nǹkan kan nísìn káwá bọjọ́ ọ̀la wa jẹ́ níbo ló kù tí a fẹ́ mú léré níbo ló kù tí a fẹ́ dé sí tí a bá ti bọ̀dẹ̀ jẹ́ Ọmọyẹlé Sowore bàbá youth ni yín àwọn náà youth ni wá àdèlè torí wípé a jẹ́ youth follow the bad part of your own no it can never be done because àwa ni ògo ọjọ́ ọ̀la ẹ̀yin náà ti ń lo tí àwa náà dẹ̀ ti ń lo tiwa a dẹ̀ ti ń mọ àwọn tó yẹ ká follow ẹ̀yin tí ẹ jẹ́ youth with the youth of nowadays a ti ń mọ ibi tó yẹ ká rìn sí ó yẹ ká ti mọ ibi tó yẹ ká máa gbà ṣé àwọn tí wọ́n máa parọ́ fún wa nígbà tí wọ́n bá débẹ̀ rèé àwọn tẹ́ ń tẹ̀lé pé yes they want to do the revolution even if they don't revolute themselves their hearts their speech even the place they are they don't even revolute it ṣé àwọn tí a sọ wípé a fẹ́ tẹ̀lé rè àwọn tí wọ́n fẹ́ bá tọmọlàkejì jẹ́ kí tí wọ́n lè gòkè láti ìgbà tí Ìgbòho ti dé gbogbo fídíò Sowore ló fi tako olóyè Sunday Ìgbòho a dẹ̀ mọ̀ wípé nítorí àwọn Ìgbò ni on just because ẹ fẹ́ gba nǹkan kan lọ́wọ́ àwọn Ìgbò tí ò ní èrè kankan tó fẹ́ san fún yín Ìgbò have nothing to offer you torí ẹ̀ èmi ò kì í sọ pé mo fẹ́ associate pẹ̀lú ẹ̀yà kankan ẹ̀yà mi tó jẹ́ ẹ̀yà Yorùbá mi ò tí bá wọn ṣe tán mi ò tí bá wọn rìn tán mi ò tí bá wọn ṣe àpéjọ mi ò tí bá wọn ṣe tán inú mi máa ń dùn tí bá wà láwùjọ àwọn àgbàlagbà torí màá mú ọgbọ́n màá mú òye àwọn nǹkan tó máa ń ṣe lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ó wá ń kọ́ mi ní ẹ̀kọ́ lórí social media I come to social media to learn I don't come to judge or to say anything but àwọn wà láti wá kẹ́kọ̀ọ́ láti mọ̀ wípé bí nǹkan báyìí bá jáde láti ẹnu lágbára tá a bá pè lọ́jọ̀gbọ́n ọ̀nà owó la ń gbé gbà báwo ló ṣe jẹ́ but àwa ń rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àtàwọn olóyè social media they are not wise the way we think they are they are not wise the way we think they are they are just there for social media validity tí ò dẹ̀ yẹ kó rí bẹ́ẹ̀ our youth àwa ló yẹ ká dìde o gbogbo ẹ ti yí sí ojú kejì Sowore ò lè dìde kẹtì ẹ bá Tinubu sọ̀rọ̀ wípé yes baba epo wọn gbogbo ẹ wọn petrol ní Nàìjíríà nísìnyí it is 1,500 naira àti lè travel from here from one place to another ó lè kókó ó nira. funny thinkers abẹ́ kó máa fi búbò òun ló ń ṣe aláìnúròdù ara Galatia. bẹ́ẹ̀ni funny thinker tó dẹ̀ ń bú olóyè Sunday Igboho yìí ẹni tí ò jẹ́ nǹkan kan ni ṣèbọn ló ń tọrọ nísìnyẹn ìwọ tó mọ̀ wípé ò ní nǹkan kan lọ́wọ́ àwọn tó dẹ̀ ń ṣiṣẹ́ fún wọn ò lè padà wá lù ẹ́
àwọn ọ̀dọ́ tọ́lọ́run bá fún aláyè lórí social media tí a bá níbi 5,000 or 10,000 followers ẹ má wò ó pé bí a gbé àti jẹ́ nǹkan tán táwọn kan bá ń fún wa ní owó pé let's go and do this let's go and do that ẹ jẹ́ á lo initiative wa ẹ wo funny thinker òun wò wípé Ìgbòho tó lè ṣàánú ẹ Ìgbòho tó lè ṣàánú ẹ tó lè ra mọ̀lẹ́bí ẹ pa òun jáde òun búgbò nítorí wípé àwọn kan fẹ́ fún ẹ lówó ó wá dì sí owó ilé rẹ wá dì àwa ọmọgbọ́n tó ń dá o because torí níwòye last year ni Alhaji fún funny thinker lówó ilé o ìwòye last year ni owó ilé ẹ ti dì ni o ó fi àjálẹ̀ lórí social media ni ó máa tọrọ kú náà ní kọ́ lè fún lówó kọ́ wọn yẹn tún lè kú kọ́ tún fún lówó ni ọlọ́run máa ẹ̀kọ́ bẹ́ẹ̀ ni máa sọ̀rọ̀ lórí program Àjíà ẹ má sọ̀rọ̀ òdì ẹ má gbọ́ lẹ́tọ̀ ẹ má. bẹ́ẹ̀ ni màmí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àwa ò ní sọ̀rọ̀ òdì ẹnu ọ̀dẹ̀ ní gbòfo ṣùgbọ́n ilẹ̀ tí Ìgbòho dìde fún tó dẹ̀ jà fún tó dẹ̀ fi rí ohun tó rí yẹn á béèrè lọ́wọ́ oníkálukú ilẹ̀ ni ó bí oníkálukú òun ló máa bí oníkálukú àtẹni tó wá tó ń sọ ohun tí ò mọ̀ we are requesting for the evidence from Ọmọyẹlé Sowore and àwa sì máa béèrè fún ẹ̀rí yẹn ni because ó ní láti gbé proof yẹn síta because tabaníkà máa wò yín àwọn tibí náà wá níjọ́sí wọ́n pariwo wọ́n kígbe Ìgbòho gbó lọ́wọ́ kinní kan up to this time ààrẹ evidence bẹ́ẹ̀ ṣe ń pa ọ́nà ní tẹ́ ń pa ọmọ Yorùbá World Media gbogbo tẹ́ ń sọ nípa Yorùbá World Media ẹ̀ lẹ́rìí ẹ̀ ní nǹkan kan ṣùgbọ́n ìgbà wo la fẹ́ ṣe gbogbo ilé ìdá ọmọ Yorùbá ìgbà wo ni a fẹ́ ṣe é dà ká máa parọ́ mọ́ra wa ká máa sọ ohun tí ò rí ohun tá a lẹ́rìí ẹ̀ kábíyèsí Ọlọ́run tí ẹ̀dá ọba ti lẹ́rìí ọkàn ó máa ti tán fúrú ẹ̀dá bẹ́ẹ̀. Mami ẹ jẹ́ kí n débi dẹ́nu dúró torí ọ̀rọ̀ yẹn ká mi lára gan. ó ṣe gan ni Àjíà ẹ jẹ́ kí n. ẹ fún mi ẹ jọ bàbá Ògúnríbidó ẹ jẹ́ kí n play fídíò yìí kẹ́ wá sọ̀rọ̀ yìí lórí ẹ jẹ́ n play fídíò yìí kẹ́ sọ̀rọ̀ yìí lórí fídíò yìí ni tá a ti ṣe tipẹ́tipẹ́ nígbà tá à ń tọrọ owó káàkiri lọ́dọ̀ ọmọ Yorùbá kódà wọn bá wa a gbé wọn mọ́ra gidi gan ẹ máa gbọ́. Like it or not a fẹ́ kọ́rọ̀ wa di ti Afghanistan ẹ tètè ṣàánú wa ẹ jẹ́ ká rọ́nà lọ ẹ ṣé olóòtú. ẹ ṣé mo dúpẹ́ ẹ kú ohùn Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín ohùn yẹn á túbọ̀ máa dùn sí mi lára ó dà kí n máa pọ́n yín lẹ́nu láàrin ẹ ṣé mo dúpẹ́ mà. ní àfikún ní nǹkan tèmi fẹ́ sọ ẹ̀yin bàbá mi ẹ̀yin ọba wa ẹ wò ló tá a wà yìí wọ́n á nílùú ọba ìlú ọba náà pé obìnrin dẹ̀ lọ́ba wọn ń bẹ̀. tí ẹ bá mọ òun ló wà lókè pátápátá ìbà àyà mi o kò sí nǹkan tí olóṣèlú kan bá fẹ́ sọ lẹ́yìn ọba ló ń bọ̀ ìlú ọba ni wọ́n pè bẹ́ẹ̀ kẹ̀ àwa gangan lọmọ ọba àwa gangan lọba aládé ilẹ̀ Yorùbá ni ọba ní àkọ́kọ́ adé ti jáde wọ́n wá gba gbogbo yẹn lọ́wọ́ wa wọ́n wá gbé yín sí abẹ́ ọ̀wọ́n olóṣèlú kò jẹ́ kó rí bẹ́ẹ̀ yín bàbá mi kò jẹ́ kó rí bẹ́ẹ̀ gbogbo ìjà tá à ń jà yìí ẹ̀yin bàbá mi nítorí yín la ṣe ń jà wípé kẹ́ ẹ lè jáde kúrò kẹ́ ẹ lè jẹ́ wọ́n ní ọba ń ba lórí ohun gbogbo kò jẹ́ kí ẹnì kankan ba lórí yín ẹ̀yin bàbá mi ó jẹ́ kí ẹ ba lórí ohun gbogbo ni wọ́n ní kábíyèsí igbákejì òrìṣà kí ló òrìṣà Ọlọ́run ọba ni àwọn lẹ́yìn ní igbákejì Ọlọ́run ọba ó ṣe wá jẹ́ pé ẹ ti wá di jẹ́gbà kẹta ẹ ti di gbà kẹrin kódà ẹ ti di gbà kẹẹ̀ẹ́dógún gan pàápàá báyìí ẹ lẹ́nu ọ̀rọ̀ mọ́ òun là ń sọ ẹ̀yin bàbá mi tí a bá gbalẹ̀ Yorùbá a máa dá àṣẹ padà sí lẹ́nu àṣẹ máa padà sí lẹ́nu a mọ̀ pé lọ́wọ́lọ́wọ́ báyìí a mọ̀ pé kò burú ẹ lè sọ̀rọ̀ tẹ́ ẹ bá sọ̀rọ̀ wọ́n á máa fi kúlé ọ̀tá yín kiri ni wọ́n á máa ní òkú bí tẹ́ ẹ máa gbà ni wọ́n ń fi ọ̀wọ́n nǹkan wọ́n fi ń jìrẹ̀ bẹ́ẹ̀ fún yín tẹ́ ẹ bá gbà ọ̀ràn tẹ́ ẹ bá gbà ogun amọ̀ yẹn bẹ́ẹ̀ ṣùgbọ́n kì í ṣe gbogbo ọ̀nà náà láti ní kẹ́ ẹ jáde kẹ́ ẹ sọ̀rọ̀ ẹ wo bá a ṣe ń tàràrà owó ẹ wo bí àwọn èèyàn ṣe ń tàràrà owó ó tiẹ̀ jẹ́ ní àkójọpọ̀ ìlú tí ẹ bá jọba lé lórí nǹkan tó bá ń fún yín ní tí àwọn ìjọba ń fún yín tí wọ́n á ń gbé fún yín ẹ fi ràn wọ́n mọ́ láràlú lọ́wọ́ ẹ jọ̀ọ́ ẹ̀yin bàbá mi ebi ń pa àwọn èèyàn ìyà ń jẹ àwọn èèyàn bàbá ẹ jèbùrẹ́ o
ẹjẹbùrẹ ọkà tiẹ̀ ní nǹkan ò wá látọ̀dọ̀ wọn ìjọba nǹkan tí ó wà lẹ́yìn ẹ̀yìn bàbá yìí ó tó fi tún ìlú ṣe billionaires the most of you ẹ̀dẹ̀ dákẹ́ ẹ̀ wò ẹ wo ilẹ̀ Yorùbá ẹ wo bó ṣe rí bó ṣe dàbí aṣálẹ̀ ẹ wo nígbà tí à ń wá owó fún àwọn ọmọ yín wípé kó fi kó wọn jáde níbi tí wọ́n há mọ́ àwọn ọmọ tí wọn ò ṣẹ̀ á bọ̀ lórí ẹ o torí àwọn ìyá mi àti bàbá mi máa bá mi dá síbi ibẹ̀ yẹn ọmọ tí wọn ò ṣẹ̀ tí wọn ò rò tí wọ́n kó pamọ́ tí wọ́n wá ní wọ́n fẹ́ owó tí wọ́n máa fi tú wọn lẹ̀ ẹ̀wù bá ṣe ń dá ẹni tere èjì tere ẹ̀dẹ̀ wò wá ran ẹ̀ fi wá ṣe yẹ̀yẹ́ tó jẹ́ pé kan nu yín lè pè wá tí ò sẹ́ni tó máa mọ̀ tí àní mọbi tó ti máa jáde ẹ rí mọ orúkọ àwọn ọwọ́ mídíò pírẹsẹńtà ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa pè wá ẹ mọ bẹ́ẹ̀ ṣe máa pọ̀ wọ́n kan kódà tẹ́ ẹ bá pe mídíà kan tẹ́ ẹ máa pe àgbààgbà kan tẹ́ ẹ máa ní wọn ọmọdé yìí wọ́n fẹ́ ìrànlọ́wọ́ ẹ̀yin ẹ gbà ẹ ṣe ẹ dákẹ́ ẹ̀ ń wò wá àní kẹ́ ẹ lọ bá wa jagun àní kẹ́ ẹ lọ ṣe nǹkan kan àní kẹ́ ẹ lọ bá wọn ká lọ bá wọn bẹ̀ wọ́n àní kẹ́ ẹ gbé sójú ìtara mọ̀ pé kò lè ṣeé ṣe fún yín ṣùgbọ́n lábẹ́lẹ̀ ń kọ́ lábẹ́lẹ̀ wọn torí pé wọ́n sọ pé ọmọ ẹni kì í ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ ká filẹ̀kẹ̀ sídìí ọmọ ẹlòmíì tẹni tàkísà ń ta àtàn ẹ wo wọn Fúlàní tọwọn ọmọ wọn jalè tó pààyàn tó kidnap tó ṣe gbogbo ẹ̀ wọ́n ń fọwọ́ ra wọn lórí ni ẹ wà bá Kyari wọ́n mà ní lọ́ọ̀yà 30 ló máa tẹ̀lé lẹ́yìn gbogbo nǹkan tó ṣe wọn ò mà pátì wọ́n mà ní kó wọ́n mà fi ń sọ yìí pé kò ṣe nǹkan tó sọ wọ́n mà ń sọ yìí pé wọ́n máa lọ fáìtì fún màní ẹ wá jọ torí Ọlọ́run ẹ̀yin bàbá mi kí lọ́wọ́ ọmọ yín ṣe tí wọ́n tì wọ́n mọ́lé láti oṣù kan àtààbọ̀ tó ń fìyà jẹ wọ́n ààrẹ ni sọ̀rọ̀ kó dá báyìí aláàní kẹ́ ẹ gbà wọ́n sílẹ̀ ṣùgbọ́n wọn bá tẹ́ ẹ bá lè ṣe àmọ́ páwọn ẹlòmíì onígègé àrà ni wọ́n àmọ́ páwọn ẹlòmíì wọ́n sì ní àṣẹ bó ti nǹkan ṣe dèyìn mọ́lẹ̀ ẹ sì ní àṣẹ débi tẹ́ ẹ máa pè tẹ́ bó jẹ́ gàgùn bùráyì náà lẹ máa pè bó jẹ́ èyí tó wà lẹ́kọ̀ọ́ náà lẹ máa pè lẹ máa lọ sọ wípé ẹjọ́ torí tọlọ́run ọba ìyá tẹ́ fìjọ ọmọdé yìí ti tó ṣé bọ́ ọmọ yín náà nìyẹn tẹ́yìn tó ń ṣoríṣiríṣi tẹ́ ń fi sílẹ̀ ẹ mọ bẹ́ẹ̀ ṣe lè bá wọn sọ̀rọ̀ ẹ má jẹ́ sọ sí yín lẹ́nu ẹ̀yin bàbá mi ẹjọ́ ẹ wò ó Ọlọ́run á ṣàánú wa ilẹ̀ Yorùbá ò mà ní dàrú o ẹ má má jẹ́ kó pa wá rùn ẹ má ṣàánú abiyamọ ẹ ṣàánú abiyamọ bàbá ìyá mi Àbíkẹ́ wọn ò ní sọ̀rọ̀ tán ẹ̀yin màmá wa ẹgbọ́ ọgbọ́n tí màmá mi bá mi gbé wọlé fẹ́ ìyàwó obìnrin bẹ́ẹ̀ ṣe máa bá wọn bàbá wa sọ̀rọ̀ torí wọn máa ń gbọ́ tẹ bá jí wọn pẹ́pẹ́pẹ́ ẹ sọ̀rọ̀ sí wọn létí torí kò sí bí ọkàn wọn bàbá yìí ṣe lè le ẹ̀yin abiyamọ yìí ẹ̀yin obìnrin yẹn lè ṣèrọ̀ kò sí ọkùnrin táwọn obìnrin ò lè mú pẹ̀lú ète wa àti ọgbọ́n wa ẹ fi ète àti ọgbọ́n yẹn ẹ fi wọnú sínú ilé ayé àwọn ọmọkùnrin yìí láwọn governors láwọn ọba láwọn ìjòyè láwọn olówó tẹ ẹ mọ̀ wípé wọ́n rí ẹ má lérò wípé nǹkan tá à ń sọ irọ́ ni ẹ jọ nítorí tọlọ́run ọba ó fọlọ́run bẹ̀ wá ọjọ́ rebi àná a ti wà lórí ètò yìí náà ṣe díẹ̀ kí Ọlọ́run Ẹlẹ́dàá kó wà pẹ̀lú wa ojú òní tì wá brọ́dà mi Lamid ojú yín dẹ̀ jẹ́ kí n rójú yín o ẹ̀yin ni ó kàn tẹ́ máa sọ̀rọ̀ báyìí á wá fún question kọ̀ọ̀kan fún màmá Àbíkẹ́. ṣé ẹ ti gbọ́ ẹ wo àmẹ́ tó hàn ọrùn bẹ̀ yẹn o ẹ wo nǹkan tá a ṣe yẹn ọdún karùn-ún tá a ti ṣe rè gbàrà tí wọ́n kó àwọn ọmọ wa lọ sí Àbújá tá à ń wá owó òun la ṣe là ń bẹ̀bẹ̀ fún owó yẹn ní orí social media ní Yorùbá World Media yìí òun la ti ṣe o wọ́n ti gbé fídíò wa lọ ni wọ́n ti gbé YouTube wa lọ àbá show full video ẹ̀ àbá tún repost ẹ̀ bọ̀ eléyìí agépamọ́ òun ló jẹ́ kẹrí eléyìí o ẹ wo bí a ṣe ń bẹ̀bẹ̀ fún owó tó bá jẹ́ pé Tinubu fún wa lówó ṣáà máa bẹ̀bẹ̀ fún kò síbi tá a wá owó dé lóru lèmi yìí èmi Àjàkúnrin Àrà mi ò kí ń sùn tí mi bá ṣe ń pe South Africa ní máa pe UK US ní máa pe Canada pé kí àrówó kó jọ
mo ti sọ darí owó tá a fi gbọ́n ọmọ yẹn sílẹ̀ ó lé ní 20 million. Owó tá a fi gbọ́n ó lé ní 20 million. Ìgbà tó wó tẹ̀ sí níyì nígbà yẹn owó tí wọ over 1,000. Nígbà tó ní ẹ̀ṣẹ̀ tó yẹ pé pounds ń gbà yẹn is 500 and something ní pounds. Gbogbo rẹ́kọ̀dì yẹn á ní 500 and something. So 20,000 tí mò ń sọ ń gbà yẹn is about 80 million. Times 4 is about 80 million la fi gbọ́n ọmọ yìí lẹ̀. Nígbà yẹn. Tá à ń káàkiri kò sí ọba kò sí jòyè. Lòun mò ń sọ fún wọn pé lábẹ́lẹ̀ wọ́n lè fún wa lówó tá à ń bẹ̀ wọ́n lóríṣiríṣi. Ẹgbọ́n tí mo sọ pé kódà èyí tó wà lẹ́kọ̀ọ́ bàbá Tinubu ni mò ń rí fásì. Pé ẹjọ́ ẹ̀yin bàbá wa ẹ ṣàánú wa àwọn ọmọ yín náà ni tá à ń bẹ̀ tọrọ níwájú Ọlọ́run àti ilẹ̀ kọ́bọ̀ olóṣèlú ò fún wa èpìnì ọba ò fún wa sísì ọ̀hún àgbà Yorùbá ò dá wa lóhùn. Nítorí bí a ṣe ń bẹ̀bẹ̀ nílé ní world media àwọn gàrántọ̀ pàápàá ààrẹ nìbọdì nílẹ̀ Yorùbá kó dá sí àṣẹ lọ ń bribe àwọn kan tó ń iṣẹ́ tó ń ṣe nìyẹn tó bá rí fún ní bribe wọn á lọ star ní ṣọtí ká tó rí àwọn northerners bẹ́ẹ̀ ni àwọn northerners wọn láti lọ kówó fún wọn lọ star ṣọtí fún gàrántọ̀ 26 la fẹ́ mẹ́rin fún àwọn méjì tó kù bẹ́ẹ̀ ni àwọn tó kọ àwọn mẹ́wàá méjì. A sọ̀rọ̀ ọmọ Yẹlé Sowore àmì pé iṣẹ́ ń bì báyìí ṣùgbọ́n ẹlẹ́dàá wa àbíẹ́ ẹlẹ́dàá ọmọ Yorùbá world media àbíẹ́ ẹlẹ́dàá gbogbo àwọn tí a lọ bá tá a gbèrè owó lọ́wọ́ ẹ̀ tá a fi gba ọmọ yìí sílẹ̀ ó máa bá ẹjà. ẹ má sọ̀rọ̀ òdì nítorí pé orí program live program la wà. ṣe mọ̀ pé mi ò ẹ̀rọ Yorùbá world media tábẹ̀gà nǹkan tó ṣe yẹn ó dùn mí wá kí ẹ lè yẹ mí ara. I know it's very beautiful. Ṣùgbọ́n ẹ má jẹ́ ká sọ̀rọ̀ torí live program la wà. Nítorí pé mo wà directed involved. Ẹ má bínú. Now mo fẹ́ ṣe àwọn àlàyé ọ̀rọ̀ kan fún wa. Mo ń bọ̀ sá èmi àti Jídé Ìgè la máa pè lóru alẹ́ la lè bá lọ́ọ̀yà pẹ̀lú mi sọ̀rọ̀ Ọlájẹ́ngbèsì is your man, you are talking to him. Call Ọlájẹ́ngbèsì kò ní Ajé Àkúnyàrà nǹkan báyìí ló sọ Ọlájẹ́ngbèsì will tell you because I bá show chat yẹn fún òun lọ́mọkùnrin yẹn 10 million Ọlájẹ́ngbèsì ló charge wa 5 million ló gbà torí àánú wa kàn ṣe ni tọba tó bá ti kọ́ ọmọdé kó bá dà wọ́n ẹ̀ tí ìrò wọn arábí ti wà ń bì báyìí wọ́n láṣẹ gbọ́n láti ṣàwò ó rí bí a ṣe ń gba owó yẹn lẹ́yọ̀kan ó rí ìjọ mi àfihàn a máa fọ̀ káńtà máa sẹ́yìn sí pé look iye tó kù lákàntì lélẹ̀ ni ìwọ wá ṣẹnu gbọ̀ngbọ̀ngbọ̀ngbọ̀n bíi màálù gbé mọ́ngò ó wá ní bàbá Tinubu ló sponsor wa ẹlẹ́dàá wa dáa fún ẹ bàbá ògùn níbi dẹ gbóhùn sókè ẹ tó bá fẹ́ pè wọlé ẹ pè wá wọlé nọ́mbà wa ló wà ń bẹ̀ yẹn á fún yín ní 10 minutes sí 20 minutes kọ́ wọ̀nyẹn brother mi kan ti pè wọlé ẹ jẹ́ kí n pè wọ́n padà. ẹ ṣe gan ni dìgbà tí wọ́n máa fi máa get wọn tó ẹ̀yàn wa akínlẹ̀ kan sí ẹjọ́ ẹ bá pé tòyí ẹ jẹ́ kó rìn ẹ má bínú ẹ jẹ́ kó rìn ẹ bá wa pé tòyí ẹ pé Fọlára ẹ pé Fàjìrò ẹ fọ́nrán ìdílé ìlà gbogbo àwọn ọ̀rẹ́ tá a bá ní. Bàbá Ògúnníbidé àti ní ọ̀rọ̀ tó pé wọlé. Hello bàbá mi o. Yes sir, níbo lẹ ti ń pè wá? Bẹ́ẹ̀ dá sùtù ní àjà. Níbo lẹ ti ń pè wá sà? Nípa àti Morocco mo ti ń pè. Ẹ ṣe ẹ gbóhùn sókè. Ṣe rí nípa ọ̀rọ̀ ń tẹ̀ sọ lórí ọ̀rọ̀ pé ebi ń pa àwọn èèyàn bí ń pa àwọn èèyàn nínú ìlú yẹn. Ṣe rí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ó dá lórí ọmọ bàbá Tinubu ìyẹn Ṣèyí Tinubu. Tẹ bá rí ní oṣù tó kọjá ní Calabar wọ́n lọ pín machine tuntun wọ́n pín machine ìrọ̀ṣọ wọ́n dẹ̀ pa àwọn kọ̀ọ̀kan tí mo rí gbà yẹn nínú carton. Tẹ bá rí bọ́n ṣe kọ́ àwọn kan yẹn débi kan yẹn ṣe pọ̀ tó. Mo wá ń bi bàbá kan lórí ìyẹn bàbá Ṣokotí pé àwọn tẹ kọ́kọ́ pé gómìnà ìlú yẹn ló ṣe yẹn láàrin ọjọ́ mi láti pé Ṣèyí Tinubu ló lọ ṣe. Pé ó máa mú nǹkan
wá fún àtẹbí àtìyàwó àtọmọ ẹlẹ́ṣẹ́ fún wọn ta ẹ̀yẹ́ máa wá pín ráìsì láwọn tó jẹ́ àwọn èèyàn yìí. ráìsì kílò kan it's not even a bag. ó tún báìbù fún àwọn Christian báìbù 1 million báìbù. ibi tó yẹ kó máa ti rí ìwọ̀nba ṣèyí Tinubu yẹn kó máa sọ̀kò lùpa àtàwọn Yorùbá tó ń sọ̀kò tẹ̀ fún nǹkan burúkú. kò dẹ́ ṣe bẹ́ẹ̀ nìkan mo ti tí wọ́n ti ṣe nǹkan yẹn ká tó wá mọ̀ pé ìpàṣẹ ṣèyí Tinubu nìkan yẹn ti wáyé. èyí tó àwọn tó léde yìí wọ́n dẹ̀ sọ fún nínú ìlú yẹn ẹ̀jọ̀ ló ń ṣe síta níbi tí wọ́n yẹn ká bàbá Ṣòkòtì lára dé tẹ bá rí ọ̀rọ̀ tí bàbá Ṣòkòtì sọ sí ṣèyí Tinubu lẹ́yìn ìgbà tí wọ́n mọ̀ pé ìpàṣẹ nìkan yẹn ti wáyé àwọn tó jẹ́ ti yín sọ́fì ẹ̀jọ̀ ló ń ṣe síta. wọ́n wá bòdì ọwọ́ nìyẹn Ọlọ́run nìyẹn kí lẹ rí sí ìbò táwọn lè rí. tẹ bá ń tẹ̀lé wa kí lẹ rí sí nǹkan tí Sowore kí lẹ rí sí nǹkan tó ṣe. ìṣẹ́rí yẹn ìṣẹ́rí ọ̀rọ̀ Sowore tiẹ̀ gbogbo nǹkan tó ń sọ yẹn èmi ti ń sọ fáwọn èèyàn pé orin tí yọkọ máa sọ fún ọ̀rọ̀ Sowore yẹn ni pé tó bá ní ìbínú tó bá ń bí yẹn àti gbogbo ìlara yẹn kó lọ bọ́lọ̀ ìjà òun ni nǹkan tí yọkọ máa sọ fún nìyẹn gbogbo ọ̀rọ̀ tó ń sọ lórí ọ̀rọ̀ olóyè yẹn gbogbo ìbínú ẹ̀ kó ṣe kí ni kó lọ bọ́lọ̀ ìjà. kó lọ bọ́lọ̀ ìjà tó bá tó bẹ́ẹ̀ ìlara ló ń bàjà ìlara ń pakú ó kú tí lóun ò ṣe Yorùbá ṣáàjì ìfara Yorùbá sílẹ̀ á dẹ̀ kọjú mọ́ ọmọ Yíbò tó ń bá ṣe. ó ní gbogbo àwọn tí mo rí tí wọ́n sọ̀rọ̀ lórí Sowore ní tí mo sọ fún wọn nìyẹn pé orin tí yẹn ká máa kọ fún Sowore nìyẹn lórí ọ̀rọ̀ olóyè gbogbo ìlara tó ń ṣe tó bá bí ìbínú ẹ kó lọ fi bọ́ọ̀lù ń jà. àbí kó lọ pokùn so. so gbogbo òṣì tó ń ṣe káàkiri yẹn òun pé káàrí ara òun lòún bàjẹ́ káàkiri gbogbo àwọn tó ń sọpọ́ọ̀tì ẹ̀ sí. ìwọ̀nba ọmọ Yorùbá tó ń sọpọ́ọ̀tì ẹ̀ ìwọ̀nba àwọn ọmọ Yorùbá ta fẹ́ràn ẹ̀ gbogbo èèyàn ti sá fún because èmi like as a person. sẹ́rí mo fẹ́ dárúkọ ọmọ kan ọmọ Yorùbá ni Yorùbá ìyẹn náà sọ̀rọ̀ kan tó jẹ́ pé níbi tí mo ṣe gbọ́ nǹkan tó sọ lọ́dún yẹn ó ti wá gbé pósítà olóyè ó ti pè síwájú paríparí nǹkan tó dùn yẹn wá sọ ni pé kò sí ìtòkàn òun ó ti fẹ́ràn ọmọ yẹn tó ọmọ tó wọ́n sọ Adéọlá. bẹ́ẹ̀ni Adéọlá Fáyẹ̀hùn. ọ̀yà bàbá kan náà tún ti wọlé má bínú. ọmọ abẹ́ Sowore lòun náà ara àwọn tó promote ibi Buhari gbà yẹn nìyẹn abẹ́ Sowore ló wà ń gbà yẹn. ọwọ́ nìyẹn Ọlọ́run nìyẹn bàbá wa Wọlé Dúyìlé ẹ bá gbóhùn sókè sà ẹ kálẹ́ sà. ẹ kálẹ́ ìyá mi ẹ kú iṣẹ́ takuntakun Ọlọ́run ọba Olódùmarè á ṣagbára yín dọ̀tun ẹ ní àṣetì ẹ ní kábàámọ̀ lórí iṣẹ́ ẹ ṣẹlẹ̀ ìtìjú alàgbà ògbóyìnbó ẹ lẹ́mú kí yín bẹ̀ yẹn o. dájú yẹn fi jọ́ mẹ́ta sà. ájíà fún yàrá. Yes sir. dúpẹ́ lọ́wọ́ yín iṣẹ́ takuntakun tẹ́ ẹ ṣe. ẹ ṣe orí ẹ̀sà. gbogbo yín o. ẹ má wẹ̀yìn o just continue to be focused. ẹ jẹ́ ká sọ tó bá wù wọ́n Ìgbòho wọ́n ní kí ni a ti ń pè é àfòpiná ni àwọn aráabí fìtílà Ìgbòho bí tí ò yé wọn nìyẹn tó ló ń pa fìtílà ni òun ara ẹ̀ ló máa pa bẹ́ẹ̀ni Ìgbòho ti da fìtílà fìtílà ni kò ṣeé pa kò ṣeé kàn lóògùn bọ́rọ́kọ́tọ́ ní yọ bẹ́ẹ̀ni wọ́n ní bá adìyẹ bá jogún tó jẹ ọkàn àgbò ló máa dé adìyẹ bẹ́ẹ̀ni àwọn adìyẹ ní Sowore àwọn Gani Adams àwọn adìyẹ òròmọdìyẹ ni wọ́n àgbo Ìgbòho ló máa dé gbogbo wọn gbẹ̀yìn kò sí tán lè ṣe ẹni tọ́lọ̀ ń pè ló yàn ẹni tọ́lọ̀ yàn ló ṣe lóko wọn ò pè wọ́n òun lè fi jẹ́ rí kí Ìgbòho ṣe lára anybody never kẹ́lẹ́ àwọn tí ò bá jẹ́ èèyàn ó
ṣẹ́rí yẹpẹrẹ àwọn ló máa ń la ní ìlara àwọn tó bá tọ́lọ́run pè ọlọ́run ò pèsè rẹ̀ kò sí. olófo ló máa ń bínú ológo olófo ni wọ́n. bẹ́ẹ̀ni èèyàn mẹ́ta ló wà ìyá mi ológo wà olódo wà olófo wà ṣẹ́rí ológo òun lọ̀gá gbogbo wọn ṣẹ́rí olódo ó sì àjò olófo lọ nítorí tẹ bá kọ one odò sì useful because tí one bá dúró tí odò bá dúró lẹ́yìn ẹ̀ ẹ̀ mọ̀ nǹkan tó jẹ́ bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ni nìyẹn kẹ́ ẹ kó dé fún ó fún fígọ̀ ní value odò máa ń fún fígọ̀ ní value ni ṣùgbọ́n òfo kò ní nǹkan tó lè ṣe láyé ọmọ ológo ọmọ ìmọ́lẹ̀ ní Ìgbòho láti òde ọ̀run wá lọ́lọ́run ti gbéṣẹ́ fún kì í ṣe gbogbo ẹni tó bá kàwé ló lọ́gbọ́n lórí tó yẹ yín kì í ṣe gbogbo èèyàn tó ní ọgbọ́n lórí ló kàwé ṣé rí àwọn kan wà wọn ò kàwé wọn ò lọ sẹ́yìnwá tó tí ìbò tó bá pa ẹnìkan ó mú ìlú ẹnìkan. wọn padà wọn á ní rí wọn gbà padà. àwọn ọ̀jẹ̀ láíláí ìfá àwọn máa dáná sun ilé Ìgbòho ni. bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ẹwọ mẹńtálítì ọmọkùnrin yẹn arákùnrin yẹn kì í má pè lọ́mọkùnrin arákùnrin ó dẹ̀ ẹ má fọwọ́kàn wọn ẹ má ṣe ó dẹ̀ gbàárín wọn lọ. ṣé tó bá tó tó òwúrẹ́ náà lọ kámálé irú yìí tó ṣẹlẹ̀ yẹn òkú ṣòwò rẹ̀ bá ti jẹ́ ránú sàárè báyìí. bẹ́ẹ̀ni. tó bá jẹ́ Gani Adams ẹ rí pé tọ́lọ́run ránṣẹ́ ọgbọ́n lólùmọ̀ máa ń dúró tì ní. èmi ò fẹ́ kí Ìgbòho lísìn sí gbogbo àwọn ẹlẹ́nu rírùn rẹ̀. ṣẹ́rí kó dá wọn lóhùn ni ẹ ti sọ fún wọn pé kò lè dá wọn lóhùn àpò fìtílà làpò fi náà tí a ní Ìgbòho ń tiẹ̀ fìtílà ni. àwọn apọ̀jà àwọn tí ọgbọ́n wọn lè jẹ́ pé háàfù ọgbọ́n wọn sọ̀dọ̀ sí ẹwọ́rú kí ló ń jẹ́ ṣòwò rẹ̀ ó fẹ́ gbà àpótí bó bá gbé àpótí ní wọ́ọ̀dì ẹ̀. àpótí ló fẹ́ gbé ó ti jókòó lé àpótí ó bá ti jókòó lé àpótí ó ti jókòó. àpótí tó ti fọ́ wọ́n ti fọ́ mọ́ndì ó ń kọ́ rè favour àwọn Ìgbò kò mọ̀ pé Ìgbò high defaulters ni wọ́n wọn ò mọ àwọn bọ́ọ̀sì wọn ó rò pé wọ́n á rí lẹ́pa ní at the end of the day. bẹ́ẹ̀ni. Igbo will never support anybody except themselves. That's right. àwọn àti Fúlàní ọmọ ìyá kan náà they are boys of the same. bẹ́ẹ̀ni. ó ti mọ̀ pé ilẹ̀ Yorùbá àwà fún un rárá kò sí tó lè rí ṣe níbà yìí ó ti lose wo fúlì. Tinubu ló sponsor ẹ̀ nígbà tí Ìgbòho wà ní Kútọ̀nù kèmí bọ̀dá táyé àbí tí ó lọ jẹ́ Buratai èmi ń pè ní bọ̀dá táyé Buratai tí wọ́n rán lọ tí kò lóye tí wọ́n ní kí Ìgbòho gbà. Blank check ti ẹ ní name your price ni blank check name your price. Yeah. Bá ṣe $500 million. Ó yàrá ó ní ara òun fẹ́ òun ò lè sá. Ìgbòho is not like that. Ṣẹ́ẹ̀rí wọ́n kàn fẹ́ sígun aṣọ àlà Ìgbòho rò kò sí bá ṣe lè ga ẹ̀ bó sí. Ọmọkùnrin yẹn arákùnrin mi kó máa gbádùn ayé ẹ̀ lọ. Wọ́n ní ṣé Ìgbòho wá jẹ́ bí bẹ́gà before Ìgbòho became a fighter freedom fighter ó ti ní nǹkan tó ní ìpàdé àtìlẹ́yìn kò tọrọ owó ẹ wo leave this to 90 days they are all best of the same feather. akọni láti sọ̀rọ̀ náà ni a lè dákẹ́ fún because kọ́lọ̀ má ba ṣe ọwọ́ wa jẹ́ a ní láti sọ̀rọ̀ ó dẹ̀ máa débẹ̀ torí máa sẹ́ǹdẹ̀ sí mo ní nọ́mbà ẹ̀. ṣe yàyà ẹ wo Gani Adams òun náà ń pèrè léèyàn ẹ tó jẹ́ pé ó wà jáàkì òkè sìmẹ́ntì ní lọ́wọ́ ni. bẹ́ẹ̀ni. ó sáàbù Friday ṣeun ó sáàbù ẹ̀ níbà ṣé ìyẹn lèyẹn lè fẹ́ sọ pé ó fẹ́ gbé security lẹ́yìn bá fún. mo ń béèrè lọ́wọ́ ẹ̀lẹ́jọ́ ìta mo sẹ́ndì bóyá ó rí mo sẹ́ndì ẹ̀ pé ṣé wọ̀nyí ìwọ tó gángọ̀ wọ́n ní kó wá wọ́n ní mo wá owó ẹ̀dá ní owó ẹ̀ gángọ̀ ẹ̀ pa máa yẹn dà wọ́n ní ká gbé security fún ṣé ìwé náà gbé fún.
ṣé ìwé náà ń gbé security fún. ẹ ṣé mo dúpẹ́ bàbá mi jàre torí a máa ní láti round up nísìn torí a ní another meeting for 9 o'clock. Ẹ ṣé mo dúpẹ́ sà, ẹ bá mi kọ́wọn èèyàn mi lọ́hùn, Ọlọ́run á bá mi wà pẹ̀lú ojú òní tì yín. Ẹ ṣé sà. àmì ó dàárọ̀. Yes sir. Bàbá Ògúnríbidó, ẹ máa bá mi round up ètò yìí in 2 minutes nítorí pé a ní meeting. Bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ kí n fi yín sílẹ̀ lórí ẹ̀ tẹ́ bá ṣe tán kọ́lọ́hún lẹ́dọ̀ ọlọ́jọ́ èní kó ṣàánú wa ojú òní tì yín. Ó yá èwo lẹ fẹ́ sọ ṣe ní nǹkan tẹ́ tún fẹ́ fi kún nǹkan tá a fẹ́ sọ ká tó. A lè jẹ́ kí àwọn èèyàn wa kán wà board eléyìí tá a ṣe léyìn náà a lè sọ gbogbo ọ̀rọ̀ tán lónìí. Bẹ́ẹ̀ ìbátàdé sọ ẹni agbára àṣẹ Ọlọ́run àwọn èèyàn wa á gbọ́. àti ṣe wọ́n náà ní àvàwà sí à. Bẹ́ẹ̀ ni àwọn èèyàn wa á gbọ́ wọ́n á dẹ̀ rẹ́ kọ̀ọ̀kan bẹ̀. Nǹkan tó ṣẹlẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ àbúrò mi Táíwò gbogbo àlàyé tó ṣe lẹ̀. Now mo rí fọ́nrán kan lẹ́ẹ̀kan nípa àwọn Sowore ó wà láàárín àwọn Ìgbò ó wá ń ṣe àlàyé fún wọn wọ́n á fi Yorùbá ta yín ó lóun jẹ́ president ó ló kó gbogbo ọmọ Yorùbá ó kó wọn sí police ó ní so wọ́n wá fi náà wọ́n á bẹ̀rẹ̀ sí wọ́n dàbí pé. gbogbo ayé lọ́mọ̀ pé wà á ta ọ̀dà tó fi wà á ta fídíò ẹ̀ mo fẹ́ play mi rí bóyá máa sọ̀rọ̀ yín lọ. oníwọ̀ ọmọ Yorùbá ó dẹ̀ wọ́n pé ilé la ti kó ẹ̀ṣọ́ lọ sóde ó wá ń ba ìran ẹ jẹ́ láàárín àwọn ìran míì nítorí pé àwọn ló ń kówó fún ẹ àwọn náà dáwó fún ẹ àwọn ló ń tẹ̀lé ẹ torí pé wọ́n rí pé òun ṣe tiwọn. Now ó dẹ̀ níwọ̀ ọ̀dọ́ mò ń bèrè lẹ́ẹ̀kan lọ́wọ́ àwọn èèyàn wa gbogbo alárí àwọn oríṣiríṣi àwọn nǹkan tí Ibrahim Traoré tó ń ṣe ní Burkina Faso is only 35 years of age. tó bá jẹ́ pé yóò Sowore tó bá jẹ́ pé orílẹ̀ fẹ́ kí ilẹ̀ Yorùbá kó tòrò ká ló yẹ kó jẹ́ bí hero ẹ̀ lọ́wọ́lọ́wọ́ sìn ká ló yẹ kó jẹ́ pé ó ti lọ kí Traoré pé ìwọ Lágbájá yìí nǹkan tó ń fẹ́ fáfíríkà níbi náà fẹ́ ó dẹ̀ níwọ̀ Sowore ó ló fẹ́ rù láfíríkà. Àbúrò mi sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ní ìwọ tí o tí lè rú local government òun sọ̀rọ̀ pé o fẹ́ rú Africa o ṣe governor o ṣe local government kínní o ṣe governor o ṣe kínní o ló fẹ́ rú Africa. Àwọn tó lọ́wọ́ wá gbẹ́mìí lọ́wọ́lọ́wọ́ ń sìn tí wọ́n ń gbé Africa lálùgẹ tó lọ́rùn fi fún pé kójú àwọn èèyàn lè là pé oko ẹrú ní gbogbo Africa wà pé gbogbo àwọn institutions àwọn tí wọ́n fọ́ sí oko ẹrú yìí tá à ń gbẹ́kẹ̀lé pé àwọn nǹkan yẹn náà fi ń kó wa sí oko ẹrú. Ìwọ tó yẹ kó jẹ́ a source of education for gbogbo Nigeria youth ká lè mọ̀ pé Africa needs freedom. Ìjẹ́ láti ìgbà Traoré ti bẹ̀rẹ̀ gbogbo revolution ẹ̀ yìí níbo ni Sowore wà? So àwọn tó ń tàn ló ń tàn àwọn tó mọ̀ tán wọ́n mọ̀ òótọ́ nítorí wípé òòrè torí nǹkan tó fẹ́ jẹ kó wá máa ta ìrìn ẹ lọ́pọ̀. Ó sọ láàárín àwọn Ìgbò yẹn wípé àwọn pé ó ká àwọn Yorùbá ṣé nígbà tí Buhari tó Fulanize Delta government for 8 years ǹjẹ́ Sowore ìjọ lè sọ̀rọ̀ gbogbo àsìkò yẹn nígbà tó mú the entire system in Nigeria tó sọ di Fúlàní gbogbo security pátá adẹ ń pariwo ń gbà yẹn wípé àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí agenda ni ẹ jẹ́ ká gbìyànjú ká kóra kó lóko ẹrú àwọn èèyàn àwọn ọ̀gbọ́n gbà yẹn. So Sowore orí yẹn sọ gbogbo nǹkan tó happen gbà yẹn. Tinubu tó fi àwọn for the first time in history tọmọ Yorùbá tẹ̀ máa jẹ́ police kínní tó jẹ́ pé under this dispensation lẹ́yìn eléyìí tí Ọbásanjọ́ ti kọ́kọ́ ṣe pẹ̀lú kí ló kọ́ bàbá Gani Balógun àbí kí ló ti kú bàbá yẹn. So ìyẹn lòun rí sọ ń sìn kò rí ti Buhari sọ nígbà tó sọ gbogbo nǹkan Nàìjíríà pàpátá tó sọ di ti Fúlàní. Tọ́ Ọlọ́run Olódùmarè kó fún wa ní oore ọ̀fẹ́ ká lè máa rí àwọn èèyàn bá sọ̀rọ̀ ká lè máa pé oko ẹrú tá a wà yìí kò sí nǹkan tá a lè ṣe tá a bá kúrò nítorí pé wọ́n ti tà wá tán. Kò sí nǹkan tó happen lọ́wọ́lọ́wọ́ sìn tí ò kì í ṣe wípé oko ẹrú náà fi wá sí wọ́n dẹ̀ wá bó ṣe máa pa wá run
gbogbo ilẹ̀ wa táwọn nǹkan mèremère àwọn fúfúrà fàdákà wà òun náà ti ń lé àwọn èèyàn kúrò yẹn òun náà ṣe àwọn àlàyé wípé ẹ jẹ́ ká gbọ́n tinútinú ká lè kóra wa kúrò ní oko ẹrú èèyàn yẹn wa àìsàn ogun ẹ̀tọ́ lónìí o ní agbára àṣẹ Ọlọ́run tó bá dé lọ sátidé ẹ tún pàdé wa ẹ ṣeun gan ni a máa rí yín bá o ẹ wá bá wa pín ètò yìí ẹ jọ̀ọ́ ẹ bá wa pín ẹ jẹ́ kó kan ṣòwò rẹ lára ẹ dẹ̀ jẹ́ káwọn Yorùbá àtàtà mọ̀ pé gbogbo Yorùbá youths ó dọwọ́ yín o torí ilẹ̀ Yorùbá gbọ́dọ̀ bàjẹ́ nítorí pé àgbàrá òjò kò lóhùn nílé wó ó lé fúnra ẹ̀ báyìí ni ò wá ní gbà fún ẹ jẹ́ ká gbára wa o ẹ ṣeun. ẹ ṣé mo dúpẹ́ bàbá mi Ògúnríbidó Ọlọ́run á bá mi wà pẹ̀lú yín ojú òkú ní tìyín lágbára Ọlọ́run gbogbo mo fẹ́ yín Ọlọ́run á bá yín bá mi fẹ́ gbogbo mo kọ̀ yín Ọlọ́run bá mi bá yín kọ̀ ní agbára Ọlọ́run àní ṣubú dànù Táíwò ìmọ́lẹ̀ Yorùbá ìmọ́lẹ̀ ò ní wò kùkùn lágbára Ọlọ́run wà á máa rí ṣe wà á máa rí jẹ wà á máa rí náà wà á máa rí lò ò ní náà kan tọkọ tó rí kan ọmọ aláyò wà ní tepo sí àlà lágbára Ọlọ́run ilé ìwé ló wà báyìí Ọlọ́run á máa tẹ̀ síwájú lágbára ọmọdé nìyẹn Ọlọ́run á dẹ̀ lágbà nǹkan àgbà Ọlọ́run á gbé fún ojú òde ní tiẹ̀ o ṣeun gan fún ọpọlọ tí o gbé kalẹ̀ tí o tẹ kódà o bá wa tọ̀ mọ́lẹ̀ sí dáadáa torí pé ẹ̀yin lẹ rí ọ̀hún lẹ́dẹ̀ mọ Ọmọyẹlé Sowore dáadáa àmì náà mọ̀ bọ́ mi ò mọ̀ tó bẹ́ẹ̀ yìí ṣe mọ̀ torí ẹ rí ní nǹkan tó ń ṣe àwọn youth máa ń tẹ̀lé gan ó disappoint a lot of people kó lọ mọ̀ bẹ́ẹ̀ ó disappoint yan gan torí ó sọ̀rọ̀ bí ọlọ́pọlọ eku ló ṣe sọ̀rọ̀ kò sọ̀rọ̀ bí ẹni tó jẹ́ pé ó ní làákàyè rárá ó dẹ̀ yà mí lẹ́nu fún gidi gan honestly àti àwọn ìwà tó ń wù lẹ́nujọ́ mẹ́ta yìí funny thinker Sowore can you imagine o stood so low. very dark man àlẹ́yìn lẹ́nujọ́ mẹ́ta yìí very dark man ó lóun máa rán lẹ́wọ̀n nígbà tọ́rọ̀ kan ṣẹlẹ̀ láàrin àti arákùnrin kan tó bẹ̀rẹ̀ tó ń tùkùtù gbà yẹn. nígbà tó sọ̀rọ̀ tí o máa ń béèrè evidence nǹkan àwa náà wá ń wá evidence lọ́wọ́ ẹ̀ ní ìsìn Sowore bá wa gbé evidence jáde wípé bàbá Tinubu òun ló sponsor Yorùbá nation a máa need evidence lọ́wọ́ ẹ̀ o honestly a máa need evidence lọ́wọ́ ẹ̀ nígbà tí DSS gbé ẹ àbí ká gan fúnra wa ká sọ ká kọ lẹ́tà fún lọ́ọ̀yà ká kó pàdé wa ní court kó wá gbé evidence ẹ wá wo onísọkúsọ ẹ dájú ẹ wo kò ní ju báyìí lọ lé ní orí mi ń gbóná sí gan ọ̀rẹ́ mi dẹ̀ ni o a ní máa send kìíní yìí sí ó kàn án máa rẹ́rìn náà ni honestly because ẹni tí mo like gan ni but ó ti tẹ́ lọ́wọ́ mi báyìí ó tẹ́ ó fà tẹ́tẹ́ di gan pàápàá torí gbogbo wàhálà wà ló fẹ́ kò ní nǹkan Traore ń ṣe àwọn tán ló náà ló sí Nàìjíríà gbogbo nǹkan tó hàpù nípa àtọ́ bó ṣe ń sponsor àwọn ọmọ kéékèèké àwọn Israel kọ́ ló máa dà lóru nǹkan tó yẹn bá ń ṣe lèèyàn máa fi ń ròyìn náà nǹkan tó ń ṣe nìyẹn nǹkan tó ń ṣe ló ṣe mú rò pé nǹkan tí gbòó ṣe náà nìyẹn wọ́n náà wọ́n bá dùn. wọ́n lò ní gbogbo ẹni David Odeh ló gbẹ̀ ló ṣàlàyé náà pé wọ́n fẹ́ lò ní. Ọlọ́run ṣàánú. ọ̀tá Nàìjíríà ọ̀tá ọmọ Yorùbá ni wọ́n lò ní àwọn tó ń lò àwọn tó lè lò gẹ́gẹ́ bí ọmọ kọ́lọ́kọ́ àti ọmọ fún àwọn tó ń lò nígbà tí wọ́n bá lò tán náà àwọn náà máa destroy ẹ̀. yes wọ́n máa sọ fún mi pé tó bá lè ṣọ̀wọ́n ọ̀rọ̀ ẹ̀ báyìí who are we nǹkan tó máa ṣe fún nìyẹn torí ẹ̀ àwọn tó ń tẹ̀lé lórí bó ṣe tí wọ́n ní àwọn ọ̀dẹ̀ nífẹ̀ẹ́ dé nítorí Ìgbò ò nífẹ̀ẹ́ Yorùbá dé ni wọ́n kàn ń tàn ní bẹ̀tọ̀ wọ́n dáwó fún ẹ̀ sọ̀rọ̀ wọn dáadáa bọ́rọ̀ ẹ̀ ṣe rí nìyẹn. bẹ́ẹ̀ a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ̀ bá comment sórí ètò yìí a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa náà nílé lóko tí ẹ̀ ń bá wa comment sórí ètò tá à ń ṣe a dúpẹ́ lọ́wọ́ bàbá wa Ẹ̀dú Ìlétọ́gbò pè wọlé àti brọ́dà mi tí wọ́n kọ́kọ́ pè wọlé náà láti Morocco a dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun gan-an etí tẹ́ fi ń gbọ́ etí náà ò ní di o ohun táà náà fi ń kàn sí ohun náà ò ní bàjẹ́ ní agbára ti Ọlọ́run lágbára Ọlọ́run níjọ́ Saturday kẹ́ tún pàdé wa lórí ètò wa ètò yín ní òtò Yorùbá World Media tá a máa ń wá lọ́jọ́ Saturday níjọ́ Saturday lágbára Ọlọ́run láti ti máa bẹ̀rẹ̀ ètò àwọn nǹkan wà tí a ti tòjọ tí a fẹ́ bọ́mọ Yorùbá sọ lágbára Ọlọ́run èèyàn kan wà tí a fẹ́ gbé wá fún yín kẹ́ pàdé wa lórí ètò wa ètò yín ètò tí a máa ń ṣe tí Yorùbá World Media máa ń ṣe
lẹ́yìn sáwọ́sàdọ̀ èmi ọmọ yín àbúrò yín ọ̀rẹ́ yín olùkú yín Ajé Akunyara náà ló wà lórí ètò yín pẹ̀lú bàbá wa Fatai Ògúnríbidó ògún tó ríbidó ti bàbá Èkìtì yé pè mí mú wa lórí program ó jẹ́ kó wọlé tó wà ní ẹ má bínú ẹ̀yin èèyàn wa àti bàbá mi Ògúnríbidó ọ̀wọ́n ní chairman wa ní Yorùbá World Media àti brọ́dà mi Ìmọ́lẹ̀ Yorùbá Táíwò ó yá ní agbára sí Ọlọ́run ẹ pàdé wa ní ìjọ Saturday ẹ ṣé. ó ti yá o ká jíjọ máa gbọ́ ó ti yá o ká jíjọ máa gbọ́ Yorùbá World Media ni mò ń sọ o ó ti yá o ká jíjọ máa gbọ́ Yorùbá World Media ìkànnì tó dúró tán fún jàǹgbára òmìnira ilẹ̀ Yorùbá. ó ti yá o ká jíjọ máa gbọ́ ó ti yá o ká jíjọ máa gbọ́ Yorùbá World Media ni mò ń sọ o ó ti yá o ká jíjọ máa gbọ́ Yorùbá World Media ìkànnì tó dúró tán fún jàǹgbára òmìnira ilẹ̀ Yorùbá. Yorùbá World Media ìkànnì tó ń gbẹnu ọmọ Yorùbá sọ̀rọ̀ fún òmìnira ilẹ̀ wa. Yorùbá World Media ìkànnì tó ń sọ̀rọ̀ sókè fún òmìnira ìran aládé gbogbo.